Oh, Emma Bami Keto ni. Thank you. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káàbọ̀ mo kí yín. A kú ọjọ́ ìsinmi tí èní. A máa ṣe púpọ̀ ìsinmi ní ayé o, láṣẹ Èdùmàrè. Bí ẹ ṣe ń wọlé, ẹ máa bá mi pín ètò. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ká wá orin kan ṣá láti tá máa gbọ́. Ilé wa, Yorùbá nation. Ó dára, ó lẹ́wà, ilẹ̀ òmìnira. Ibikíbi tí a lè wà lórílẹ̀ ayé. Tí a lè máa gbé Yorùbá nation. Jọ̀wọ́ o, Olúwa, òun àti ìfẹ́. Tọmọtọmọ, tọkọtọkọ, tayátayá wa. Ní gbogbo ayé lè mọ̀ wípé ilẹ̀ tiwa ni. Àwa yóò dé Yorùbá nation. Jọ̀wọ́ o, Olúwa, ràn wá ní ọwọ́ láti gba ara wa nínú ìnira. Kọ̀kọ̀kọ̀kọ̀ tí Nàìjíríà nílé tán wá jẹ́. Àwa yóò dé Yorùbá nation. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ gbàgbé rẹ̀. Èmi yóò máa sọ nípa ògo rẹ̀. Mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh my land, Yoruba nation. I will always cherish you. I will always fight for your glory. I look forward to you, my land. Yoruba nation, now. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ òmìnira. Èmi kò jẹ́ ìgbàgbé rẹ̀. Èmi yóò máa sọ nípa ògo rẹ̀. Mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh, my land, Yoruba nation. I will always cherish you. I will always fight for your glory. I look forward to you. Ẹlẹ́ni ló máa fẹ́. Ẹlẹ́ni ló máa fẹ́. Ẹlẹ́ni ló máa fẹ́. Ẹlẹ́ni
ilé ti yáná, tẹ́lẹ̀ ni ó máa fẹ́. Àsìkò ti tó Yorùbá kárẹ̀lé o. Tẹ́lẹ̀ ni ó máa fẹ́. 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 Àsíá o, Yorùbá nation. Tẹ́lẹ̀ ni ó máa fẹ́. Ẹ káàbọ̀, ẹ ṣé mo ń kí yín bí ẹ ṣe ń wọlé, mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò yìí, a máa tó bẹ̀rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ilẹ̀ wa, Yorùbá nation. Ó dára, ó lẹ́wà, ilẹ̀ òmìnira. Ibikíbi tí a lè wà lórílẹ̀ ayé. Tí a lè máa gbé Yorùbá nation. Jọ̀wọ́ o, Olúwa, mo wá dé ibẹ̀. Tọmọtọmọ, tọkọtọkọ, tayátayá wa. Gbogbo ayé lè mọ̀ wípé ilẹ̀ tiwa ni. Àwa yóò dé Yorùbá nation. Jọ̀wọ́ o, Olúwa, ràn wá ní ọwọ́ láti gba ara wa nínú ìnira. Sọ̀kòkòkò tí Nàìjíríà nílé tán wá jẹ́. Àwa yóò dé Yorùbá nation. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ gbàgbé rẹ̀. Èmi yóò máa sọ nípa ògo rẹ̀. Mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh my land, Yorùbá nation. I will always cherish you. I will always fight for your glory. I look forward to you, my land. Yorùbá nation now. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ ìgbàgbé rẹ̀. Èmi yóò máa sọ nípa ògo rẹ̀. Mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh, my land, Yorùbá nation. I will always cherish you. I will always fight for your glory. I look forward to you. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. 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 Àsíá o, Yorùbá nation. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Àjò lè dùn, onílé má relé. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Àjò lè dùn, onídẹrẹ́ má rèwọ̀. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Ilé ẹni kì í bani lẹ́nu wò. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Ilé kókó àrí tàbí. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Ọmọ Yorùbá, ilé ti yáná. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Àbájọwọ́ la máa fi sọ̀yà. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Ọmọ Yorùbá, ilé ti yáná. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Àsìkò ti tó Yorùbá kárẹ̀lé o. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Tẹ́lẹ̀ ni yóò máa
ẹlẹ́ni yóò máa fẹ́ àsíá Yorùbá nation. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì, ó ṣe kókó. Mo kí wa, mo kí ẹ̀yin olólùfẹ́ mi, mo kí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin ọmọlúàbí Yorùbá wípé ẹ̀yin a kú ọjọ́ ìsinmi ti èní fún ẹ̀yin ẹlẹ́sìn onígbàgbọ́, ẹ̀yin ọmọlẹ́yìn Jésù Kristi. Mo gbà á ládùúrà pé ẹ̀mí wa ṣe púpọ̀ ìsinmi ní ayé, eléyìí kò ní jẹ́ àṣemọ fún ẹ̀yin àti èmi. Ìwọ̀nba àgbà díẹ̀ tó kù tí ọdún yìí yóò fi parí, ẹ̀mí wo ò ní bá lọ o. Ẹni tí bànújẹ́ yóò kàn tí yóò kàn wá kò ní ṣẹlẹ̀ sí wọn. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé, bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín ètò, bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń pín ẹ máa bá mi comment, kẹ máa bá mi tẹ like love, torí pé àwọn tó ń flag, nítorí pé tẹ bá rí nínú ètò tí mo ṣe kọjá ní wọ́n flag mi down, ṣùgbọ́n kò ṣe nǹkan kan. Mi ò ní ṣe ìpè, torí tí n bá ní máa ṣe ìpè, àwọn tó ń flag tí n bá ṣe ìpè kò sí ẹni náà tó lè rí yẹ kúrò ní orí wọn, nítorí pé jẹ́jẹ́ mi ni mò ń ṣe nǹkan tí Ọlọ́run gbé lé mi lọ́wọ́. So kí ẹ fi mí sílẹ̀ sí tèmi kí máa bá tẹ̀síwájú. So ẹ ṣé mo dúpẹ́, ẹ jẹ́ ká fi tolúwa síwájú. Ọlọ́run alágbára jùlọ, a dúpẹ́ nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. A fẹ́ bẹ̀rẹ̀, mo fẹ́ lọ nínú ètò yín, nínú ọ̀rọ̀ yín, iṣẹ́ yín lélẹ́yìí. Olúwa ẹ bá mi tẹ̀síwájú, ẹ gbẹ́nu mi kẹ́ sọ̀rọ̀. Gbogbo nǹkan tí yóò ti ẹnu mi jáde, ẹ jẹ́ kí ó ti ọ̀dọ̀ yín wá o. Mi ò fẹ́ ṣe nípa ti ara bí kò ṣe nípa tìfẹ́ ẹ̀yin Ọlọ́run. Gbogbo ògo ìyìn ọlá á jẹ́ ti yín, Jésù agbára wa. Àmín, àmín. Mo ń kí wa o ní kọ̀ọ̀kan, a máa kí wa ní kọ̀ọ̀kan bí a ṣe máa ń ṣe ní orí ètò yìí. Ṣùgbọ́n ẹ má ṣe gbàgbé, ẹ máa bá mi ṣe kíni, ẹ máa bá mi pín ètò. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa kí a tó tẹ̀síwájú. Ẹ̀yin àti èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lẹ́ẹ̀kan sí mo kí wa, mo kí gbogbo àwọn aṣíwájú wa. Mo máa bẹ̀rẹ̀ láti orí bàbá wa alànà Yorùbá, bàbá wa Bánjí Akíntóyè. Mo kí yín o bàbá, mo ṣe ládùúrà pé ẹ̀mí yín á gùn fún wa, ẹ ní kú sọ́nà bí èéfín lórúkọ Jésù. Mo kí bàbá wa Chief Imam, ẹ kú iṣẹ́ takuntakun. Mo kí bàbá wa, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn, Dr. Chief Sunday Adeyemo, tí gbogbo wa mọ̀ ní Ìgbòho Òòṣà. Ṣẹ́rí, mo dìídì wọ aṣọ yìí fún wọn lénìí ni. Mo kí wọn, àwọn ni mo dẹ̀ lọ́rọ̀ bá sọ. Mo wá kí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá pé ẹ̀mí wọn á gùn fún wa. Ẹ kú iṣẹ́ o. Mo kí gbogbo ẹ̀yin aṣíwájú o, gbogbo ẹ̀yin tí mi ò lè dá orúkọ, Ọlọ́run mọ̀ yín. Ọlọ́run dẹ̀ máa san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Mo kí gbogbo yín. Ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní kí wa bí ẹ ṣe ń wọlé. Mo kí dádì wa Akin Gold pé ẹ ṣé ẹ káàbọ̀. Èèyàn yìí, bàbá wa Adébáyọ̀ Bashiru, comrade, ẹ̀yin ti Alájé, mo dúpẹ́ o, ẹ kú àdúrótì, ẹ ṣé. Ìyá mi àtàtà, my beautiful mommy, ẹ kú àdúrótì mi, ẹ kú gbogbo gbàmà. Mọ́mì mi Alhaja Idayat Moriana Fọlárin, mo mọ̀ ọ́ lórí o,
ẹ ṣé mà. Ẹ káàbọ̀ Daddy Samsudeen Ọládépọ̀, ẹ ṣé mo dúpẹ́. Mọ́mí Ìyábọ̀dé Oyèrìndé, God bless you mọ́mí, ẹ ṣé gidigidi gan ni mà. Bàbá mi Àbáyọ̀mí Táíwò Ezekiel, ẹ kú ọjọ́ mẹ́ta dádì mi, gbogbo lé ń kọ́ sà. Dádì Kúnlé Adéyẹmí, ẹ káàbọ̀ sí orí ètò. Dádì ọmọ aládé Rasheed Yẹmí, bẹ́ẹ̀ ni ọmọ aládé ni wá, bẹ́ẹ̀ ni ẹ ṣé. Dádì mi Gabriel Akínwándé, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ ṣé ẹ kú àdúrótì, mo dúpẹ́ o, ẹ ṣé gidigidi gan ni. Mo mọ̀ ọ́ lóore. Bí mo ṣe ń rí orúkọ wa ni mò ń dá orúkọ wa. Èèyàn yìí, èèyàn tìyálájé, Dádì Ọlánìpẹ̀kun Táíwò, gbogbo lé ń kọ́, ẹ káàbọ̀ sà. My beautiful mommy Annie Bọ́lájí, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé, èmi náà send hug sí yín, ẹ ṣé gan ni, mo mọ̀ ọ́ lóore. So a máa tẹ̀síwájú, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ni, nítorí àwọn nǹkan tí ayé wọn ti ṣe kíni, tí ayé wọn ti bàjẹ́, ẹnu àṣẹ lẹ́nu mi ò fẹ́ fi ṣẹ́ ìpè, ṣùgbọ́n tó bá ní láti ṣe, mo máa ṣe, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Torí ẹlòmíì, wọn ò ní nǹkan kan ṣe, aláyé bàjẹ́ ni wọ́n, abániláyọ̀jẹ́ ni wọ́n máa ń flag, wọ́n máa ń lọ káàkiri, wọ́n máa ń flag ètò. Bóyá wọ́n ń sanwó fún wọn ni, ọ̀rọ̀ ẹlòmíì dàbí pé ẹni tí wọ́n àṣemọ̀ pé àìmọ̀ṣẹ́ kọ ọmọ orogún, òun ló ṣe kíni, ló mú ló fi korí bomi gbóná àbí. Ẹni táyé ẹ bá fẹ́ bàjẹ́ kí wọ́n á flag program yìí lẹ́ẹ̀kan. Last time tí mo ṣe ètò, kí ni wọ́n ṣe? Mi ò rí ètò yẹn parí, ṣùgbọ́n yé Ọlọ́run, wọ́n flag ẹ̀. So ẹni tí wọ́n bá bíire, àṣẹ ó wà lọ́dọ̀ mi bíbá, mo máa ṣe ìpèyàn, mo dẹ̀ máa lo àṣẹ sí, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ má mú mi kí n ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí bá láti ṣe, màá ṣe, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Kò ní sí aláàfáà, kò ní sí wòlíì, bẹ́ẹ̀ ni kò ní sí babaláwo tó máa rí iyẹ̀ kúrò lórí yín, torí jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò kọjá àyè mi, mo ń ṣe nǹkan mi ní bí mo ṣe mọ̀ ṣe, bí Ọlọ́run ṣe ń darí mi ò dẹ̀ tọ́ ẹnikẹ́ni, so ẹ fi mí sílẹ̀ sí tèmi. Ìyẹn lọ bẹ́ẹ̀. Orí ọ̀rọ̀ wa àti èní, ọ̀nà méjì ni ó pín sí. Tẹ́ bá wò, Yorùbá nation is not a terrorist, a kì í ṣe terrorist. Ìkejì, ó lọ sí ọ̀dọ̀ bàbá wa, mo fi Chief Dr. Sunday Adeyemo, tí gbogbo èèyàn mọ̀ ní olóyè Sunday Ìgbòho Òòṣà, mo gbé fún yín o. So ká tó bẹ̀rẹ̀, lẹ́ẹ̀kan sí ẹ jọ̀wọ́, bí ẹ ṣe ń wọlé, ẹ má bá mi pín, kì í ṣe fún nǹkan kan bí kò ṣe pé kí wọ́n má rí flag, ẹ dẹ̀ má bá mi tẹ like love. Mo kí bàbá mi, èèyàn yìí, ọmọ ìyá mi àtàtà, àwọn àjọṣe wo ní bàjẹ́ o, Dr. Michaela, ẹ ṣé Olúwa dílé àti ọ̀nà yín mú fún yín, ẹ kú àdúrótì mi, mo dúpẹ́, mo mọ̀ lórí. So ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ètò. Yorùbá nation, àwọn wo, kí ni ó fa Yorùbá nation? Kí ni ìdí tó mú Yorùbá nation jáde? Kí ló ṣe tí gbogbo èèyàn ṣe pariwo Yorùbá nation? Àti ọmọdé àti àgbà káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ni wọ́n mọ̀ nípa Yorùbá nation, ni wọ́n gbọ́ nípa Yorùbá nation. Ipa wo ni Yorùbá nation kó? Kí ni Yorùbá nation fẹ́ ṣe? Kí ni ète Yorùbá nation? Báwo ló ṣe wáyé? Ṣé terrorist ni Yorùbá nation? Yorùbá nation kì í ṣe terrorist, àwọn ò kì í pààyàn, a kì í ṣe fàdíyà, a kì í ṣe olè, à ń jà fún ẹ̀tọ́ ọ̀ràn wa ni, à ń jà fún ẹ̀tọ́ ìlú wa ni, à ń jà fún àwọn mẹ̀kúnnù, tó dẹ̀ jẹ́ pé nínú òfin tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà kò lòdì sí. Ẹ̀tọ́ wa ni. Tí ẹ bá rántí láti ìgbà tí ayé wa bàbá wa, Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ni wọ́n ti ń ṣe kíni, wọ́n ti ń pariwo Yorùbá nation, Yorùbá, kí Yorùbá dá dúró. Bí ó tilẹ̀ wù pé ẹlẹ́ran ara ni wọ́n ṣe wọ̀nba tí wọ́n lè ṣe. Kì í ṣe pé àwọn náà ṣe àṣìṣe tẹ̀mí àti yín, tẹ̀yìn àti èmi mọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàgbé fún wọn. Kàràkà ó kúrò lórí bàbá olóyè, bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Tí a bá rántí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni pé ló pa bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Gíragíra, okay, bàbá olóògbé Chief Bọ́lá Ìgè, kọ́lọ́hún kó dẹlẹ̀ fún wọn, kí ló ṣẹlẹ̀ sí wọn?
ọ̀rọ̀ Yorùbá nation bàbá ń lọ káàkiri gbogbo orílẹ̀-èdè bí tí ọmọ Yorùbá wà káàkiri gbogbo ẹ̀ ni wọ́n lọ láti lọ kéde ìhìnrere Yorùbá nation, láti lọ sọ ìdí pàtàkì nǹkan táwọn rí pé tí ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Wọ́n lọ káàkiri. Kí ni nǹkan tó pa wọ́n? Ọ̀rọ̀ Yorùbá nation. Tí mo bá ń pa irọ́, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi type ẹ̀, ẹ jẹ́ kí n mọ̀. Wọ́n rí pé àǹfààní wà tí a bá dá dúró. Wọ́n rí pé tí a bá ṣọ́ra 50 ọdún ó tẹ̀ ti pẹ́ jù. 20 ọdún sí àsìkò tí nígbà yan ni o, nígbà ayé bàbá Bọ́lá Ìgè. Àwọn Fúlàní wọ́n máa gba ilẹ̀ wa pátápátá tí ò dẹ̀ ní sí nǹkan tó máa ti bẹ̀ wá. Ariwo yan ni wọ́n ń pa. Tẹ bá dẹ̀ rí, tẹ bá rántí, nǹkan ó wà lára nǹkan tí wọ́n pa bàbá yìí sí. Ọlọ́jọ́ kọ́ ló dé, ikú ènìyàn. Ta ló dẹ̀ wà nídìí ẹ̀? Àwọn wo ni wọ́n dìjọ ṣe kí ni? Wọ́n dìjọ gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn olórí burúkú Fúlàní, pẹ̀lú àwọn wèrè Fúlàní, àwọn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá. Ó wá tó àsìkò. Àwọn kan dìde, bàbá Bánjí Akíntóyè, Ọlọ́run kọ sí wọn pé kí wọ́n lọ ṣe kí ni? Kí wọ́n lọ gba ìran wọn kúrò nínú oko ẹrú. Mo kàn máa re kéékèèké ni kí n má gbà wá lásìkò. Bàbá dìde, wọ́n gbéra, wọ́n dìde, wọ́n gbóhùn Olúwa, Yorùbá nation, Yorùbá nation. Ẹ sọ fún mi, èèyàn mélòó ni Yorùbá nation ti pa? Is the other way around. Àwọn ìjọba mùjẹmùjẹ, àwọn ni wọ́n ń pa Yorùbá nation. Gumi wà níbẹ̀. Gumi tó jẹ́ pé olórí terrorist ni. Wọ́n máa mú gbogbo àwọn tí wọ́n ń lọ káàkiri inú igbó, tí wọ́n lọ ń gbèyàn lọ́tùn lósì. Wọn ò mà tí ẹnikẹ́ni mọ́lẹ̀. Wọn ò mà máa lé ẹnikẹ́ni nínú wọn káàkiri pé kí wọ́n mórí wá kó kọrùn. Kàkà bẹ́ẹ̀, wọ́n ní jet, private jet tí wọ́n lọ káàkiri inú igbó ibi tí àwọn terrorist wọ̀nyí wà, tí wọ́n ń gbé oúnjẹ fún wọn. Ṣùgbọ́n àwa kan, torí mo wà nínú wọn, èmi ò dẹ̀ kí ń ṣe terrorist, torí a mọ̀ túmọ̀ terrorist, torí pé nǹkan tí wọ́n lè tìyàn mọ́lé sí títí ayé òun ni terrorist káàkiri ní ìlú òyìnbó. So Yorùbá nation kì í ṣe terrorist. A ò níbọn, a gbébọn káàkiri, a sun ilé níná, a lọ sínú igbó ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni? Ká bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn ká máa béèrè fún ransom. Àwa kọ́ là ń dènà pé káwọn èèyàn máa lọ sí oko. So Yorùbá nation, ẹ̀tọ́ ìlú wa là ń jà fún. Àánú pé kò gbọdọ̀ máa lọ bí gbogbo ẹ ṣe rí. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ní ilẹ̀ Yorùbá. Tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ rí. Ó wá di bó lọ ìyá mi, ẹni orí yọ, ó dilé. Àwọn tó wà nídàálẹ̀, ẹlòmíì, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọ́n ní owó, wọ́n ní ìwé ìgbélùú láti lè lọ sílé, torí pé wọ́n ní àjò ò lè dùn, onílé má relé. Ẹ̀rù wá ń bà wọ́n láti lọ sílé ilé bàbá wọn. Wọ́n ní wọléwọlé, ilé bàbá ọmọ kì í dẹ́rù bọmọ. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ láyé òde tá a wà yìí. Ìdí nìyẹn tí Yorùbá nation, tí a ṣe ń parí Yorùbá nation, Yorùbá nation. So Yorùbá nation ń jà fún ẹ̀tọ́ ìran wọn, wọ́n ń jà fún ẹ̀tọ́ ìlú wọn ni. Wọ́n fẹ́ gba orílẹ̀-èdè wọn padà. Bí a ṣe mọ̀ pé Yorùbá ó ti wà ní ìgbà kan rí, nígbà kan rí 1800 àbí kí wọ́n tó dé. Nǹkan tí Yorùbá nation wà fún nìyẹn, fún òmìnira Yorùbá, láti kúrò nínú oko ẹrú. Ìyà yìí ti tó gẹ́, kò sí iṣẹ́. Àwọn Fúlàní ń rẹ́ wa jẹ, wọ́n ń rẹ́ wa jẹ, wọ́n ń rẹ́ wa jẹ. Ẹ káàbọ̀ bàbá mi Afọlábí Ṣẹ́gun, General Trostano. Ẹ ṣé gidigidi gan sà. God bless you. Ẹ ṣé o, mo mọ̀ lóore sà, mi ò ní jọra mi lójú lọ́dọ̀ yín sà. Ẹ kú àdúró tì mí. Nǹkan tó fa Yorùbá nation nìyẹn. Ó di wípé àwọn èèyàn tí wọ́n bá lọ sí ìlú wọn, láti àwọn tí wọ́n ń gbé káàkiri ní ìlú òyìnbó, tí wọ́n bá lọ sí orílẹ̀-èdè sí ilẹ̀ Yorùbá, ó di pé kí ni? Ó di pé kí ni? Wọ́n máa gbé wọn. Bí Yorùbá nation ṣe padà wáyé nìyẹn pé kò gbọdọ̀ máa lọ báyìí. Tó bá ń lọ báyìí, àfàìmọ̀. Nǹkan tó fa Yorùbá nation, ìtàn Yorùbá, ẹ wo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bí sí orílẹ̀-èdè Yorùbá, wọ́n wá ń sọ èdè,
wọ́n ń sọ èdè Gẹ̀ẹ́sì, èdè elédè. Ẹlòmíì ò lè sọ èdè Yorùbá, èdè abínibí wa mọ́. Àwọn Fúlàní, mi ò bú orí adé o, mo ṣe ìbà o, àwọn ọba wọ́n ń ta ilẹ̀ fún àwọn Fúlàní. Ní ilẹ̀ Yorùbá, wọ́n fi àwọn ọba ilẹ̀ Yorùbá, wọ́n fi àwọn Fúlàní jẹ sẹ́ríkí, wọ́n fi wọ́n jẹ balógun ní ilẹ̀ Yorùbá, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí Yorùbá nation ṣe dúró. Nǹkan tó fa Yorùbá nation ni. Ẹ ṣé màmí Ìyábọ̀dé Oyènúìdé, ẹ ṣé mà. So fún ìdí eléyìí, Yorùbá nation kì í ṣe terrorist. Nǹkan tí Yorùbá nation tó wà fún, òun ni mo ti yan díẹ̀. A tún máa lọ deep jù bẹ́ẹ̀ lọ ní ọjọ́ míì. Ẹ ṣé sà. Àbí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà ní ìlú òyìnbó káàkiri, wọ́n rí i pé ní iléèwé, no, ẹ tẹ̀ má ti jẹ́ kí n sọ, àwọn àgbàlagbà, àwọn ìyá àwọn bàbá wa tó wà nílé, àwọn tó ń ṣiṣẹ́ tó pé wọn ò tiẹ̀ fún wọn ní owó iṣẹ́ fún ọdún kan, wọn ò fẹ́ lòmíì ní owó retirement wọn, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Nǹkan tó bí Yorùbá nation jáde nìyẹn. Àwọn ọmọ kéékèèké tó yẹ kí wọ́n wà ní iléèwé, wọn ò lè lọ sí iléèwé nítorí pé àwọn òbí wọn ò tí ì rí jẹ, wọn ò tí ì mọ̀ bí wọ́n tiẹ̀ ṣe máa pèsè oúnjẹ ọjọ́ kan fún wọn. Ká má sọ ti ọjọ́ kejì. Mò ń bọ̀ wọ, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo wà lórí program sà. Okay. Wọn ò tí ì mọ̀, ẹ má bínú ẹ jọ̀ọ́. So wọn ò tí ì mọ̀ bóyá wọ́n máa rí, wọn ò tí ì mọ̀ bóyá àwọn òbí wọn ṣe máa pèsè fún wọn. Ẹ ṣé mọ́mì mi Ọmọ́wùmí Àgùnlóyè, ẹ káàbọ̀ mà. So nǹkan tó fa Yorùbá nation tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé káàkiri ní ìlú òyìnbó, gbàrà tí ọmọ bá tẹ̀ tí wọ́n bá ti lóyún ọmọ ní àwọn ìjọba bẹ̀, ẹni tó bá kù díẹ̀ káàtó fún, àwọn ìjọba wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní take care olóyún yìí, nítorí pé wọ́n mọ̀ wípé ẹyin ló máa ń dàkùkọ. Ṣùgbọ́n èyí tí ò rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyẹn tí Yorùbá nation, tí àwọn èèyàn ṣe ń pariwo Yorùbá nation, fún ẹ̀tọ́ ìran wọn, fún ẹ̀tọ́ ìlú wọn, fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìran Yorùbá. Nǹkan tó bí Yorùbá nation nìyẹn. Àwọn tí àìsàn tí ò yẹ kó mú ẹ̀mí wọn lọ, àìsàn kínkínní tí ò yẹ kó dá ẹ̀mí wọn légbodò, ó ti mú ẹ̀mí wọn lọ, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Obìnrin, ìyàwó onúlé, abilékọ tó yan àlè níta, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ rí, kò jọ́ rí rárá láti ìgbà tí ayé ti wà, tí wọ́n ti dá ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ wà nínú ìwé mímọ́. Ẹ jọ̀wọ́ ẹ dáríjì mí tí n bá ń sọ Bíbélì, nítorí pé nǹkan tí mo dàgbà sí ni. Ó wà nínú ìwé mímọ́ pé ìwọ kò gbọdọ̀ ṣe àgbèrè. Ó wá di pé obìnrin inú ilé ó ń ṣe àgbèrè nítorí pé ọkọ ò níṣẹ́, kò síṣẹ́ lọ́wọ́ ọkọ. Wọ́n dẹ̀ láwọn ọmọ wọn ní bùkátà. Ó wá wò pé ọ̀nà wo lòun lè gbé gbà. Ó wá di pé ó ní láti máa lọ ta ara ẹ̀. Nǹkan tó bí Yorùbá nation nìyẹn. Bẹ́ẹ̀ ni, torí gbogbo ìwà ìrẹ́jẹ, nǹkan tó bí Yorùbá nation òun nìyẹn. Ẹ wò ó ní ẹnujọ́ mẹ́ta yìí, mò ń wo program Alhaji. Ẹ káàbọ̀ bàbá mi, Ọlọ́run làgbà, God bless you, ẹ ṣé gan sà. Mò ń wo program Alhaji Oríyọmí Hamzat. Ara ìwà ìrẹ́jẹ, ara nǹkan tí ó bí Yorùbá nation òun ni mò ń sọ yìí, tí àwọn bàbá wa bẹ̀rẹ̀ láti orí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ti rí. Ara ẹ̀ ni mò ń sọ tó bí Yorùbá nation tí wọ́n ti ń pariwo. Arábìnrin yìí ó mú ọmọ ẹ̀, ìyá, ṣé máa ti rí gbogbo ibi tí ìyá ti pọ̀ jù ní ilẹ̀ Yorùbá. Ìyá ó mú ọmọ ẹ̀, ó mú lọ sí ọ̀dọ̀ àfáà kó bá ṣe yahoo. Òun ló ra fóònù fún ọmọ yìí tó máa lò láti máa ṣe kíni, láti máa ṣe yahoo. Ọmọ yìí ó wá dé ọ̀dọ̀ àfáà fún ní nǹkan jẹ. Ṣé ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ like love. Àfáà fún ọmọ yìí ní nǹkan jẹ.
bí ara ọmọ ṣe bẹ̀rẹ̀ sí ní mi ò mẹ́ni ẹni tó bá rí program tí mo sọ yìí ó wà ní orí YouTube ní ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat máa ń wò wọn dáadáa bí ara ọmọ yìí ṣe bẹ̀rẹ̀ sí ní wú nìyẹn ó wá dípọ́ mo lè kò gbádùn mọ́ látìgbà tí ìyá ẹ̀ ti mú lọ sí ọ̀dọ̀ àfáà kó lọ ṣe yahoo kó máa rí ṣe nínú pẹ̀lú yahoo nǹkan tí ò ṣẹlẹ̀ rí ṣe rí pé ìyà ibi tí ara ìrẹ́jẹ ara nǹkan tí Yorùbá Nation pariwo nìyẹn nǹkan tí Yorùbá Nation dúró fún nìyẹn ọmọ tí ìyá ẹ̀ wá mú lọ sí ọ̀dọ̀ àfáà yìí bá ọmọ ṣe bẹ̀rẹ̀ sí ní nǹkan tó ọmọ yẹn gbéjẹ lọ́dọ̀ àfáà ṣẹmọ ọmọ ara ẹ̀ gbòdì sí ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní sick kí n má fọ̀rọ̀ gùn lẹ́nu kan ọmọ yẹn kú ní ọjọ́ kejì bóyá ọjọ́ kan àbọ́jọ́ kejì lẹ́yìn ìgbà tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat nítorí pé kí ni nítorí pé ìlú bàjẹ́ kò sówó lóde kò síṣẹ́ níta àti jẹ àti mú ó wá dẹ̀tì ó wá dìbò ló lọ ìyá mi nǹkan burúkú nǹkan èèwọ̀ báwo ni ìyá abiyamọ ló máa mú ọmọ lọ sí ọ̀dọ̀ àfáà pé kọ́mọ ẹ kó máa ṣe yahoo pé kó bẹ káàfáà bẹ help ọmọ ẹ kó máa rí ṣe pẹ̀lú yahoo ǹjẹ́ ó ṣẹlẹ̀ rí nínú ìtàn Yorùbá nǹkan tó fa Yorùbá Nation òun nìyí so Yorùbá Nation ẹ̀tọ́ ìlú ẹ̀tọ́ ìran nǹkan tí Yorùbá Nation dúró fún nìyẹn àwa ò kì í ṣe oníjà a kì í jà a ò da ìlú rú ẹ̀tọ́ ìran wa là ń jà fún a fẹ́ gba ilẹ̀ wa padà a fẹ́ gba orílẹ̀-èdè wa padà tí ó ti wà rí kí àwọn òyìnbó wọn tó wá fi rọ́kò wa lómi ọbẹ̀ jẹ nǹkan táwa dúró fún nìyẹn so ẹ jọ̀wọ́ lẹ́ẹ̀kan sí Yorùbá Nation a kì í ṣe terrorist ẹ̀tọ́ àwọn mẹ̀kúnnù òun là ń jà fún pé ìwà ìrẹ́jẹ yìí ó ti pọ̀ jù ìwà ìbàjẹ́ yìí ó ti pọ̀ jù kò dẹ̀ gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ so ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ káàbọ̀ dádì Arówólò Kẹ́bi ẹ ṣé sà so ìyẹn lọ bẹ́ẹ̀ ok lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ yín Dr. Chief Sunday Adeyemo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wọ́n sí Ìgbòho Òòṣà èmi náà kí yín o mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfẹ́ ìran yín ẹ kú kó lè dá àtìgbà tí mo ti wà ní ilé ayé mi ò rí èèyàn tó fẹ́ràn ọ̀ràn ẹ̀ bíi ti bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ mo dẹ̀ ṣe ládùúrà pé gbogbo akitiyan yín gbogbo làálàá yín gbogbo kó lè dá yín fún ìran yín kò ní jẹ́ lásán ẹ ní fi àníwá yín tì ẹ ní fi ara yín ẹ ní fi ọmọ ṣe ẹ ní fi aya ṣe ìyá yín màmá tún jókòó wọn á tún jẹun yín láṣẹ Èdùmàrè mo ń sọ eléyìí ẹ jọ̀wọ́ torí Ọlọ́run mo ń sọ kì í ṣe pé mo fẹ́ gba nǹkan kan ní ọwọ́ Dr. Chief Sunday Adeyemo torí pé ẹ̀mí mi spirit mi ó connect mọ́ olóyè àwọn tí máa ń bá sọ̀rọ̀ lẹ́yìn wọ́n máa jẹ́rìí mi sí mi ò ní aago olóyè mi ò ní aago wọn dání mi ò dẹ̀ ṣe láti ní aago wọn dání mo mọ àwọn tó ní aago wọn dání dáadáa but mi ò fẹ́ mo fẹ́ ṣe tọ́lọ́run tó bá wà ní àkọọ́lẹ̀ pé èmi àti wọn a máa sọ̀rọ̀ a máa bára wa pàdé ṣíkènà ó ti pẹ́ tí wọ́n ti ń sọ nípa olóyè ṣùgbọ́n mi ò kí ń tẹ̀lé wọn nǹkan tó wá mú mi pátápátá tẹ̀lé olóyè bí èmi ṣe máa ń sọ àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n jẹ́ kí n darapọ̀ mọ́ ìrìn àjò Yorùbá Nation bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe àsọdùn ọ̀rọ̀ kì í ṣe ojú ìṣáájú ṣùgbọ́n torí olóyè ni èmi yìí ni mo ṣe darapọ̀ mọ́ ìrìn àjò Yorùbá Nation nítorí nǹkan tí wọ́n lọ ṣe fún wọn ní July 1st ọdún tó kọjá torí ẹ̀ ni mo ṣe darapọ̀ mọ́ ìrìn àjò Yorùbá Nation spirit mi kàn connect mọ́ wọn gan mi ò rírú ẹ̀ rí bí mo dẹ̀ ṣe sọ ẹni tó bá ní aago mi dání WhatsApp profile mi tẹ́ bá lọ wò láti July 1st mo ṣe gbé picture olóyè kúrò ńbẹ̀
mo wá ṣẹ̀ tún gbé titun picture wọn míì sí ni mo ní àwọn ẹbí tí wọ́n mi ò kí ń gbé sí èmi gọ́gọ́ kí ń fi àwòrán mi sí ṣùgbọ́n mi ò rí irú ẹ̀ rí ta ló lè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ nítorí ìran ẹ̀ olóyè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ nítorí ìran ẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kì bá ṣe pé Olúwa wà fún yín olóyè Sunday ọmọ Adéyẹmọ kí ni àwa àbá máa sọ nísinsìnyí ibo làwa àbá wà nísinsìnyí ká tó rẹ́ni tó tún dàbí irú yín ní àsìkò tiwa yìí ó sọ wọn èmi gbé fún yín èmi ẹ jọ̀wọ́ ẹ bá mi send kínní ẹ wò mí dáadáa ọmọ Òkè Ògùn ni mí ìlú mi wà ní abẹ́ Òkè Ògùn mi ò dẹ̀ ṣe léyìí ní pé kárí mi ṣùgbọ́n bí nǹkan tí Olúwa mi ò kí ń ṣe wòlíì ṣùgbọ́n nǹkan ẹ̀mí lèmi máa ń bá rìn nǹkan tí ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín lénìí òun ni mò ń ṣe yìí ẹ bá mi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí kinní yìí tẹ olóyè lọ́wọ́ olóyè gbé ẹ̀mí wọn wọ́n gbéra lọ sí ìlú Ìgàngàn wọ́n lọ kojú àwọn Fúlàní olórí burúkú yìí nítorí ìwà ìrẹ́jẹ kí ni àwọn Fúlàní ní ìlú Ìgàngàn kí ló ṣẹlẹ̀ ṣe rántí àbẹ́ rántí ẹ̀yin èèyàn mi ṣé ká bẹ̀rẹ̀ láti ibi tí olóògbé Dr. Fatai Aborode tí wọ́n ṣiṣẹ́ wọ́n kàwé láti gba PhD kì í ṣeré kò í sí láti kàwé láti gba PhD ẹni ẹlẹ́ni ó ṣiṣẹ́ takuntakun nínú òjò nínú ẹ̀rùn lẹ́yìn ìgbà tó ṣe tán ó wá ní kóun lọ sí ilé láti lọ ran àwọn ìran òun lọ́wọ́ nǹkan táwọn Fúlàní máa ṣe ni kí ni àwọn Fúlàní ṣe ẹ̀yin náà mọ̀ mi ò fẹ́ máa fà wá lọ sẹ́yìn lọ títí àwọn Fúlàní wọ́n gẹ̀mí arákùnrin yìí wọ́n gẹ̀mí wọn légbodò àbí bẹ́ẹ̀ kọ́ bàbá yìí wọ́n láya late Dr. Aborode wọ́n níyàwó wọ́n ní àwọn ọmọ wọ́n sọ àwọn ọmọ lọ́mọ wọ́n sọ wọ́n di aláìní bàbá ìgbà tó yẹ kí wọ́n máa gbádùn tó yẹ kí wọ́n máa jèrè iṣẹ́ ọwọ́ wọn wọ́n wá gẹ̀mí wọn légbodò ẹni tó bá ní ẹ̀mí Ọlọ́run ó di dandan tó dẹ̀ nífẹ̀ẹ́ ràn ẹ̀ ó di dandan kára ẹ̀ gbóná èmi gangan tí mo jẹ́ obìnrin ìgbà tí mo gbọ́ ara mi gbóná jà níṣẹ́ ló dàbí pé kí n wà nítòsí àwọn Fúlàní yàn kí n ní agbára kan kí n fi pa wọ́n run èmi gan máa sọ fún pé kí wọ́n kúrò ní ilẹ̀ wa ilẹ̀ tiwa ni kì í ṣe ilẹ̀ tiwọn báwo ni ìran Fúlàní ṣe papọ̀ mọ́ ìran Yorùbá ẹ sọ fún mi báwo ni Adébáyọ̀ ṣe papọ̀ mọ́ Ṣẹ́ríkí ẹ sọ fún mi o mò ń béèrè ni àbẹ́ máa lọ sí ilẹ̀ wọn ní Sókótó kẹ́yìn sọ pé ẹ lọ ń gba ilẹ̀ wọn kẹ́yìn máa lọ dáná wọn kẹ́yìn máa lọ pa àwọn èèyàn wọn bẹ́ẹ̀ ẹ sọ fún mi irú wa ìrẹ́jẹ tó bẹ́ẹ̀ ó ti pọ̀ jù àwọn àgbààgbà mi ò bú yín o mo kí gbogbo àgbà o wọ́n dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ń wò ẹnìkan wá dìde akọni ọmọ tó jẹ́ pé títí ayé máa fi parẹ́ orúkọ wọn nínú ìwé ìtàn Yorùbá kò lè parẹ́ mọ́ láíláí gold òun la fi kọ orúkọ wọn kò sẹ́ni gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kò sẹ́ni tó gbọ́ tán kò dẹ̀ sẹ́ni tó pé tán níwájú Elédùmarè torí ẹ̀ la ṣe ń jẹ́ ènìyàn tí Ọlọ́run á dẹ̀ máa jẹ́ Ọlọ́run nìkan ló gbọ́n tán tó dẹ̀ pé tán. fún ẹni wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí ìran wọn ábà ẹ jẹ́ ká yìn wọ́n. ǹjẹ́ ẹ̀yin lè ṣe bẹ́ẹ̀? ǹjẹ́ èmi lè ṣe bẹ́ẹ̀? mò ń béèrè ni o. wọ́n wá gbé ẹ ṣe sà wọ́n wá gbé Chief Dr. Sunday Adeyemo wọ́n wá gbéra ó dé ìlú Ìgàngàn ṣé mọ̀ pé wọ́n tún dá ọgbẹ́ ní sí ibẹ̀ pé káwọn Fúlàní lọ ṣe kíní torí pé wọn kì í ṣe ọmọ àlè ọmọ ọkọ so ẹni ọmọ Yorùbá tó bá hate olóyè wàláì ọmọ àlè ni bẹ́ẹ̀ ni mo sọ
tàbí tá a bá rí ẹni ọmọ Òkè Ògùn tó bá ń sọ ọ̀rọ̀ kọ́rọ̀ sí olóyè Sunday ọmọ Adéyẹmọ, ọmọ àlè Òkè Ògùn ni. Wọn ò gbé owó fún mi, mi ò dẹ̀ mọ olóyè rí, mi ò bá olóyè sọ̀rọ̀ rí, ṣùgbọ́n mo ní ìfẹ́ olóyè bí ìgbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ mi ni olóyè. Nígbà tí olóyè wà ní àtìmọ́lé, àbúrò wọn kan tí wọ́n ń pè ní Mr. Wisdom, wọ́n lè jẹ́ ẹlẹ́rìí mi. Ìgbà yẹn mi ò tiẹ̀ tí mọ̀ pé máa gbójú síta láti máa sọ. Ó ń ká mi lára débi pé mi ò rí irú ẹ̀ rí. Máa ń pe Mr. Wisdom yan ni pé báwo ni olóyè ṣe ń ṣe, ẹ máa bá wa kí wọn, báwo ni wọ́n ṣe wà, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ, níbi tó ká mi lára dé. Bàbá mi Máíkọ́lá, ojú òní tì í láéláé ní jábọ́ lórúkọ Jésù, níbi tó ká mi lára dé. Mo kàn ní ìfẹ́ bàbá wo olóyè Sunday ọmọ Adéyẹmọ bí bàbá. Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn wọn, nítorí pé wọ́n fẹ́ràn ìran wọn. Wọ́n lójú àánú, wọ́n ń kóyàn mọ́ra, wọ́n ran mẹ̀kúnnù lọ́wọ́. Bí a ṣe gbọ́, tẹ bá sun ẹkún lọ sílé wọn, ẹ máa rẹ́rìn jáde. Kí ni wá dé? Bàbá mi Àdàmọ́lẹ́kún Fẹ́mi, ẹ ṣé sir, God bless you too sir. Ìgbà míì tí mo bá wò wọ́n, tí mo bá omi aléròrò lójú mi pé èèyàn mélòó kí olóyè tó bẹ̀rẹ̀ ìrìn àjò, kí gbogbo eléyìí tó ṣẹlẹ̀, ṣé ẹ rántí? Ebi ò pa wọ́n. Bẹ́ẹ̀ olóyè ni, I think ṣé billionaire, yes billionaire ni olóyè. Ẹ̀yin wo àwọn mọ́tò tó ṣe kí ni, ìyáláyà mọ́tò tí wọ́n lọ bàjẹ́ nígbà náà, nígbà tí wọ́n lọ sílé wọn ní July 1st yan, àbẹ́ẹ̀rí ni. Ṣé wọ́n jẹni tí yà ń jẹ? Ṣé wọ́n jẹni tí ebi ń pa? Gbogbo àwọn ọmọ wọn wà nílùú òyìnbó, àwọn ìyàwó wọn wà nílùú òyìnbó, ṣùgbọ́n pé ìrẹ́jẹ yìí ti pọ̀ jù. Ìrẹ́jẹ yìí ti pọ̀ jù, kò gbọ́dọ̀ máa lọ báyìí. Nǹkan tó ta wọ́n lára nìyẹn pé eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn nílẹ̀ Yorùbá. Ìtara yìí ló gbé wọn dìde. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba dáàdì àti àwọn olóṣèlú ló torí owó àti ipò ta ìran Yorùbá. Bẹ́ẹ̀ ni adáfún yín bàbá mi General Trustee náà sà. Òdodo ọ̀rọ̀ lẹ́sọ̀, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba, àwọn dáàdì jíò àgbà ní iléeṣẹ́ ìjọba àti àwọn olóṣèlú ló torí owó àti ipò ta ìran Yorùbá sí oko Fúlàní. Èyí tí olóyè tó pọ̀ táwọn ò ṣe. Nǹkan tí wọ́n ṣe ń wá ẹ̀mí olóyè kiri nìyẹn. Ẹ káàbọ̀ dádì mi àdúrà gbè mí, Olúwa dára sí mi, tọ̀mí wá, ẹ ṣé gan sà. Torí ẹ̀ kò sí nǹkan kan, èmi o, ní tèmi ni mò ń sọ o, ní ti èmi ìyálájé, mi ò mọ títẹ lòmíì, èmi ò ní bá wọn jókòó sídìí àbòsí fún olóyè. Torí pé kí ni? Torí ọlá pé imagine ká sọ pé wọ́n lọ mú wọn ní July 1st yan, kí ni àbá máa sọ nísinsìnyí? Kí ni àbá máa wí? Ẹ jẹ́ ká máa ro àròjinlẹ̀ ká tó máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa ro àròjinlẹ̀. Wọn ò gbé owó fún mi, wọn ò dẹ̀ rán mi níṣẹ́. Nǹkan tí ẹ̀mí Ọlọ́run tó ní kí n sọ ni mò ń sọ síta. Mi ò dẹ̀ ṣe láti lè bá olóyè sọ̀rọ̀. Bàbá mi kan wà níbí báyìí tí mo mọ̀ dáadáa tó yẹ pé tí n bá fẹ́ bọ́, but mi ò ṣe. No. Màmí Janet Daramola, ẹ pẹ́ fún wa màmí, àgbáyé adalẹ́ lórúkọ Jésù mà. Mọ́mì mi Ọpẹ́yẹmí Olúwaṣọlá, ẹ káàbọ̀ mà, ẹ ṣé mà. So nǹkan tí èmi máa ń like pé kéèyàn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, má ti torí owó. Bí mo ṣe sọ, mo ṣe ìbà fún àwọn orí adé o. Àwọn orí adé kọ̀ọ̀kan wọ́n ti ta ìran Yorùbá. Wọ́n ta ìran Yorùbá, wọ́n ń fi àwọn Fúlàní jẹ oyè, wọ́n ń ta ilẹ̀ fún, wọ́n ń gba owó lọ́wọ́ Fúlàní, wọ́n ń ta ilẹ̀ fún wọn, wọ́n ń fa ọmọ fún wọn.
mi ò ṣẹ́ ìpè o, ṣùgbọ́n nǹkan tẹ́mi mọ̀ tó dá mi lójú ni pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n máa béèrè lọ́wọ́ gbogbo yín pátápátá kọ̀ọ̀kan. Ẹ dúró, ojú ló pẹ́ sí. Àwa ò ní nǹkan kan ṣe, ṣùgbọ́n a fà yín lé àwọn alálẹ̀ lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀, ẹ̀yin náà wà nínú àwọn tó ń ti ọ̀tá olóyè sẹ́nu àwọn olórí burúkú Fúlàní, nítorí pé olè tìta òun ló máa ń pe ti léwo. Bí a ṣe gbọ́, ṣebí wọ́n ní àwọn Yorùbá wọ́n wà nínú àwọn tó lọ sí ilé olóyè nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ẹ sọ fún mi, báwo ni, ta ló pe ogun? Ibo ni ogun ti wá? Níbo ni ìjà ti wá? Ó mà ṣe o. Síbẹ̀ Ọlọ́run bá wa ṣe. Ṣé mọ̀ wọ́n kó nǹkan kan ní ilé olóyè, ṣé mọ̀ níbi kíní kan tí wọ́n fi ń hàn, tí wọ́n fi ń ṣakọ, tí wọ́n máa, ibo ló wà? Àwa Ọlọ́run fún Yorùbá lágbára. Yorùbá, ìtumọ̀ Yorùbá deep gan ni. Àwa la ní agbára. Yorùbá lè sọ pé kí òjò rọ̀, kí òjò rọ̀. Yorùbá lè sọ pé kí òjò dúró, kí òjò dẹ̀ dá dúró. Agbára tí Ọlọ́run wá jogún fún wa, tí Ọlọ́run jogún fún wa, àwa náà la wá ń lò láti máa fi ṣe ara wa. Nítorí owó, nítorí ipò. Ẹ ṣe jẹ́ ká kúkú lo gbogbo agbára yìí ká fi bá àwọn olórí burúkú Fúlàní, àwọn wèrè, àwọn ìrankíran yìí jà. Ẹ jẹ́ ká ro àròjinlẹ̀. Ẹ jẹ́ ká máa ro àtúbọ̀tán. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tí àkùkọ tó máa ké lẹ́yìn wa. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tá máa gbé apá tí apá ò ní ṣe gbé. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tá máa gbé ẹsẹ̀ tí ò ní ṣe gbé. Ọjọ́ tá máa fẹ́ la ojú tí ojú ò ní ṣe là. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tá máa dúró níwájú ìtẹ́ ìdájọ́, tá oníkálùkù máa jíyìn iṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹ jẹ́ ká rántí àwọn ọ̀ràn tó ń bọ̀. Ẹ jẹ́ ká rántí àwọn tí ebi ń pa. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ẹlòmíì ò jẹun sùn, kò sí nǹkan kan tí wọ́n máa jẹ sùn. Wọn ò dẹ̀ mọ ọ̀nà tí wọ́n lè kẹnu, wọn ò mẹ́ni tí wọ́n lè kẹnu tọ̀ láti tọrọ owó. Ẹ jẹ́ ká máa rántí. Ní gbogbo nǹkan tẹ́dá bá máa ṣe láyé yìí, ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run nítorí àtúbọ̀tán. Ẹ jẹ́ ká ṣayé re. Ẹ má flag mọ́. Ẹ ṣeun mọ́mì mi Ani Bọ́lájí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ like love. Mo sọ fún yín. Tí ẹ bá flag, mo máa ṣẹ́ ìpè o. Àṣẹ wà níbí báyìí, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Ọlọ́run tó ṣẹ̀dá mi ni. Ìyẹn lọ bẹ́ẹ̀. Bàbá mi Dr. Chief Sunday Adeyemo, ẹ jọ̀wọ́, mo ń fi orúkọ Ọlọ́run bẹ̀ yín. Ẹ ṣọ́ra. Ẹ má gbára lé ènìyàn mọ́. Ènìyàn burú jàì. Ènìyàn ṣòro. Ọmọ aráyé ò fẹ́ ká rẹrù ká sọ̀. Ojú la rí, ọ̀rẹ́ ò dénú. Inú jì. Tí kì í bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá yín jẹ, wọ́n ń bá yín mu. Nítorí nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín ni. Wọ́n ní ìfẹ́ tí a fẹ́ adìẹ kò dénú. Nígbà tí Ọlọ́run gangan tó dá ènìyàn ní àwòrán ara ẹ̀ tán, kí ló ṣe? Ó kábàámọ̀. Nítorí pé nínú gbogbo nǹkan tí Ọlọ́run dá láyé yìí, àwọn ènìyàn láṣọ̀rọ̀, àwọn ènìyàn láburú jù. Tinú mi ni mo mọ̀, mi ò mọnú tẹnìkejì mi. Bẹ́ẹ̀ ni màámi, Yorùbá yoyoyo bí Yorùbá ronú. Anywhere they see or hear anyone mention the name Michaela, it is not my. Okay, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Wọ́n ní kí n bá wọn. Wọ́n ní Dr. Michaela ní hello ma, please announce it to everyone. Anywhere they see or hear anyone mention the name Michaela, it is not my own Michaela from now on. I want to be referred to as Dr. Michaela. I just noticed someone has created a profile with the name. Okay, okay sir. Mo ti pin ẹ, mo máa sọ okay sir. So ẹ̀yin gan máa pè yín, so ẹ máa tún ṣàlàyé ẹ̀ sà. Bàbá mi kí n tẹ̀síwájú, kí n ṣètò wá síbi ti Dr. Michaela. Bàbá mi Kàbírù Ajagungbadé, ẹ káàbọ̀. So ẹ jẹ́ ká, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ bá inú sọ Dr. Chief Sunday Adeyemo tí a mọ̀ sí Ìgbòho Òòṣà. Ẹ bá inú sọ,
ẹ má bá ènìyàn sọ, ènìyàn burú, ènìyàn burú. Tinú mi ni mo mọ̀, mi ò mọ inú tẹnìkejì mi. Ẹ̀yin lè máa lékú sí wọn, kí wọ́n máa léjò sí yín. Bí mo ṣe sọ síwájú, ta ló pe ogun wá? Ta ló fa ìjà wá sí ilé yín ní July 1st? Ta ni? Àwọn tó ń báyàn jẹ, àwọn tó ń báyàn mu, àwọn gangan, àwọn ni ọ̀tá ènìyàn. Nítorí pé tẹ́ bá ti mọ̀ pé ẹnìkan ọ̀tá yín ni, ṣé mọ̀ pé ẹ máa stay away. Èèyàn ò ní súnmọ́ wọn, èèyàn á jìnnà sí wọn. Bí ọ̀run ṣe jìnnà sí ayé, bẹ́ẹ̀ lèèyàn ṣe máa jìnnà sí irú wọn. Ṣùgbọ́n ìwọ ló ń ṣe mí, ìwọ ló ń gbà mí. Báwo la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni? Ìdí nìyẹn. Ẹni téèyàn fẹ́ léèyàn mọ̀, èèyàn ò mẹ́ni tí ò fẹ́ ni. Èèyàn ò mẹ́ni tí ò fẹ́ ni dénú. Ẹ jọ̀wọ́, mo mọ̀ pé ó yé yín. Ẹnu mi yìí tí n bá fi gé ẹran jẹ fún yín, bàbá mi olóyè Sunday ọmọ Adeyemo, ẹ má jẹ́ o. Ṣùgbọ́n tí n bá fi sọ ọ̀rọ̀ fún yín, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ gbà. Ẹ wo ọlá omi òkè Ògùn tí èmi àti yín dìjọ mu. Bẹ́ẹ̀ ni mo sọ. Mi ò perfect torí pé ẹlẹ́ran ara bíi tẹ̀yin náà ni èmi náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí abiyamọ òtítọ́, gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ yín dénúdénú tọkàntọkàn, gẹ́gẹ́ bí ọmọ ọkọ òkè Ògùn, ẹ jọ̀wọ́, ẹ ṣọ́ra. Mo ń fi ìyọ́nú Ọlọ́run Elédùmarè mo fi ń bẹ̀ yín. Mo ń fi àwọn tó láyé tó lọ́run bẹ̀ yín. Mo ń fi ẹlẹ́dàá ìyá àti bàbá yín bẹ̀ yín. Oore, ẹ ṣe oore níwọ̀n. Ìwọ̀nba lèèyàn ń ṣe oore mọ́. Àwọn èèyàn náà ni wọ́n máa ń kọ́yàn. Àwọn èèyàn ni wọ́n máa kọ́yàn. Ẹ bá ẹlẹ́dàá yín, ẹ túbọ̀ máa bá a sọ̀rọ̀. Ó dẹ̀ dá mi lójú pé ẹ ní ṣìṣe, ẹ ní ṣìlẹ̀tẹ̀. Mo ń fi ọlá omi òkè Ògùn tó, bí mo ṣe sọ, tó pa èmi àti yín, tó pa wá pọ̀. Tí omi òkè Ògùn tẹ́yin náà mu, tèmi náà mu dàgbà. Òun ni mo fi ń bẹ̀ yín torí pé ó ti dójú ẹ̀. Tó bá dẹ̀ dójú ẹ̀ tán, ó yẹ ká bára wa sọ òdodo ọ̀rọ̀. Ẹ má gbára lénìyàn. Tẹ́ bá ń gbọ́ Christian, ẹ má bínú ẹ̀yin tẹ́ kí ń ṣe orí Christiani. Christian má tì wá sinmi. Láàárín ọ̀tá lẹwà, olóyè. Ẹ má tì wá sinmi. Chief Dr. Sunday Adeyemo, ẹ má tì wá sinmi. Láàárín ọ̀tá lẹwà. Ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Ènìyàn burú. Ẹ ṣọ́ra, ẹ jọ̀wọ́, mo fi ìyọ́nú gbogbo àwọn, mi ò dárúkọ ẹnikẹ́ni, mi ò dẹ̀ ṣọ́rọ̀ mi yé yín, ṣùgbọ́n mo mọ̀ pé ó máa yé yín jù bẹ́ẹ̀ lọ nítorí pé Ọlọ́run fún yín ní ọpọlọ, fún yín ní làákàyè, onílàákàyè ẹ̀dá ni yín. Àwọn onímọ̀nàfìkín, àwọn aláyé bàjẹ́, àwọn alábòsí, àwọn ló pọ̀ jù nínú àwọn tí wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ yín. Ọ̀pọ̀lọpọ̀, kì í ṣe gbogbo wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn kò dénú, ojú la rí ni. Ojú la rí. Àwọn kan dà, àwọn Júdásì. Àwọn Júdásì. Ta ni Júdásì? Àwọn wo ni Júdásì tí wọ́n sọ pé àwọn fẹ́ràn yín? Ìdí nìyí, ẹ jọ̀wọ́, ẹ má finú hàn yàn. Ẹ má gbẹ́kẹ̀lé ènìyàn ẹlẹ́ran ara bí ẹ̀yin àti èmi. Ẹ gbé ọkàn yín lé Ọlọ́run. Ọ̀tá pọ̀ ju ọ̀rẹ́ lọ fún yín sà. Ọ̀tá pọ̀. Kò sọ́gbọ́n téèyàn lè dá, kò síwà tẹ́ lè wù tẹ́ lè fi tẹ́ ọmọ aráyé lọ́rùn. Àwọn ni wọ́n máa ní Adégún lénìí, àwọn ni wọ́n á tún ní Adé Ògún mọ́. Ǹjẹ́ kò wá rọra kéèyàn ṣe kíni? Kéèyàn rọra ṣe pẹ̀lú ọmọ ènìyàn.
ayé burú, ayé níkà. Ọlọ́run tí ò jẹ́ kí ayé rí yín mú ní ọjọ́ kìíní oṣù keje ọdún tí ó kọjá kò ní fi yín sílẹ̀ ní ìgbà kankan. Oore tẹ́ ṣe, oore lẹ ṣe ìran Yorùbá. Oore òun lẹ ṣe ìran Yorùbá. Ẹ ní kábàámọ̀ torí pé mi a máa gbọ́ rí nígbà kan pé Yorùbá ṣòro ṣe kíni, wọ́n ṣòro gbìjà. Ẹ ní ṣoore dáràn, bàbá mi. Dr. Chief Sunday Adeyemo, ẹ ní ṣoore dáràn. Agbára ayé, mo gbà á ládùúrà, mo wá gbà á ládùúrà fún yín ní wákàtí àkókò yìí pé agbára ayé, agbára àwọn ẹni bí kò ní mú yín, kò ní mú àwọn ọmọ yín, kò ní mú àwọn aya yín. A dẹ̀ ní wá yín tì. Ẹ máa gbó kẹ̀jẹ́kẹ̀jẹ́, ẹ máa tọ́. Ọlọ́run máa kọ́ yín mọ̀ ṣe. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Ó máa tọ́ yín sọ́nà. Ó máa jẹ́ kẹ́ mọ̀ ẹni tẹ́ lè sọ̀rọ̀ fún. Kí ni ó máa jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ní láti sọ ní ìgbà wo, ní ìgbà tó yẹ kẹ́ sọ, ní àsìkò tó yẹ kẹ́ sọ. Ó máa jẹ́ kẹ́ mọ̀ ẹni tó yẹ kẹ́ yẹra fún títí láyé títí Jésù máa fi dé. Kò ní fi yín sílẹ̀. Ẹ̀mí àwọn wòlíì kò ní dágbére fún yín sà. Àwọn tó tẹ́lẹ̀ Yorùbá dó tí wọ́n rí pé ìjà tí wọ́n lẹ́ ń gbé. Gbogbo orí àwọn Dr. olóògbé Dr. Fatai Aborode wọn ò ní sùn gbàgbé yín, wọ́n máa jà fún yín ni. Ogun tẹ́ rí àtèyí tẹ́ rí, wọ́n máa jà fún yín. Ẹ ṣé mo dúpẹ́. Bí a ṣe parí ti Dr. Chief Sunday Adeyemo nìyẹn. Ẹ wá jẹ́ ká bọ́ sí ti Dr. Michael. Ẹ jẹ́ kí n pè yín so kẹ́ bá wa sọ ní orí ètò. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ jẹ́ kí n sáré pé Dr. Michael tó rà ní pẹ́ parí ètò mọ́ torílẹ̀ tí ṣú mi ò fẹ́ gbà wá lásìkò ju bó ṣe yẹ lọ. Okay. Wọ́n máa bá a sọ̀rọ̀ tí wọ́n bá gbé, tí wọ́n sọ fún wa pé ẹnìkan ṣe rí pé àwọn èèyàn fọ́ nìṣà. Ẹnìkan tí ń lo orúkọ wọn, ó ń lo orúkọ wọn ní Mike Ọlá. Ó lọ open account, ó lọ open profile. Okay. Bàbá mi Dr. Michael Ọlá, ẹ jọ̀ọ́ tẹ́ bá lè pè wọlé so kẹ́ tún ṣe àlàyé, ṣùgbọ́n mo ti pè yín, mi ò get yín. So wọ́n ní ẹnìkan ó lọ open account ní orúkọ wọn Mike Ọlá, ṣùgbọ́n kì í ṣe àwọn. Wọ́n ní ká jọ̀wọ́, mo ti pín ní ẹ̀ pé ká jọ̀wọ́ títorí Ọlọ́run ká máa pe àwọn ní Dr. Mike Ọlá. Tòótọ́ dẹ̀ ni wọ́n gba honourable kìíní Dr. Mike Ọlá, òun ni wọ́n ṣe notice ẹ̀. Ṣe rí pé àwọn èèyàn burú ṣá, ó ga o. So ẹ jọ̀wọ́ títorí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jọ̀ọ́ ẹ mú rántí bàbá wa Dr. Mike Ọlá. Wọ́n ní it is not, wọ́n ní ẹnìkan help me announce it to everyone anywhere they see or hear anyone mention the name Mike Ọlá. It is not my own Mike Ọlá. Ṣé tí ń gbọ́? Wọ́n ní kì í ṣe ti àwọn. Wọ́n ní ibikíbi tí ẹ bá ti gbọ́ tí wọ́n bá ń dá orúkọ Mike Ọlá, kì í ṣe ti àwọn. Láti àkókò yìí lọ, láti ìṣẹ́jú yìí lọ. Okay. Àwọn náà ti ń pè mí padà yìí. Ẹ káàbọ̀ bàbá wa. Hello ma. Yes, ẹ wà lórí ètò. Ẹ káàbọ̀ sà. Okay. Yes sir, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ sà. Ẹ ṣeun fún àǹfààní tí ẹ fún mi, mo dúpẹ́ lọ́wọ́ yín bá. Ọlọ́run á pín in mọ́ rẹ̀. Àmín Jésù ọmọ ìyá mi. Mo ti lọ bí ọ̀sẹ̀ méjì náà látìgbà tí àwọn ọ̀rọ̀ kan ti ń jà rẹ̀. Àwọn èèyàn máa ń pè mí wọ́n láwọn ń gbọ́ orúkọ Mike Ọlá. Mi ò fẹ́ dárúkọ kan certificate. Bẹ́ẹ̀ni. One thing tí mò ń try àti avoid, mi ò ready kí anybody máa drag orúkọ mi níbi tí ó yẹ kan ti máa drag ẹ̀. Àbí kí wọ́n pè mí sí nǹkan tí ò kàn mí, mi ò fẹ́ dá sí. Nǹkan tí ò bá kàn mí, mi ò fẹ́ dá sí. Orúkọ mi ó ṣe iyebíye sí mi. Orúkọ lè má jọ ẹlòmíì lójú, ó jọ èmi lójú tèmi torí ẹ̀ mo ṣe protect ẹ̀. Náà ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì náà
nígbà tí gbogbo rán ìbẹ̀rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé àkíyèsí mi pé wọ́n ń dárúkọ mi wọ́n ń pe orúkọ mi pé bóyá mò ń kọ kọ́mẹ́ǹtì àbí mo sọ nǹkan kan mo lé mi kọ́ pé kò lè jẹ́ mi pàápàá jùlọ orí ìkànnì tẹ́ ń sọ yìí èmi àtẹni yìí à ní nǹkan kan tá à ń fà kò sí nǹkan tó ṣe tí mo torí mi ò lọ sórí ìkànnì èèyàn lọ kọ kọ́mẹ́ǹtì kódà kó kọ nǹkan tí ò tẹ́ mi lọ́rùn àbí kò sọ nǹkan tí ò tẹ́ mi lọ́rùn tí n bá máa sọ̀rọ̀ lórí ẹ̀ máa wá sórí ìkànnì tèmi ni. tó bá rí kọ́mẹ́ǹtì mi lórí ìkànnì ẹ̀ àjẹpọ̀ ṣe nǹkan ó dùn mọ́ mi mo kí ẹ ni mi ò ní wá bẹ̀ wá kọ negative things because èmi náà ní láì kan ṣerú ẹ̀ lọ́dọ̀ mi kàkà bẹ́ẹ̀ máa pè é máa bẹ̀ sọ lẹ́yìn. now lónìí mo wá wà lórí ìkànnì yẹn ẹnìyẹn ń ṣètò torí ẹnìyẹn ti ń ṣe àwọn ètò kan tó wà very interesting tó ló ń tú àwọn àṣírí kọ̀ọ̀kan tó jẹ́ pé mi gan mi ò gbọ́ rí mi ò mọ̀ àwọn tó mi máa ń sọ ibi tí bá mọ̀ mọ́ ni màá sọ̀rọ̀ mọ́ nǹkan tí ò bá yé mi mi lè dá sí. tó mo dẹ̀ fẹ́ lẹ́n torí mi máa ń lẹ́n ni mo wá wà ń bẹ̀ mo wá dédé rí táwọn èèyàn ń kọ orúkọ mi tọ́ndẹ̀ attack mi ìdíwé tàbí sọ̀rọ̀ ó bí mi nú mo wá kọ comment mo bẹ ẹni tó ní ìkànnì ẹgbẹ́ jọ̀ọ́ o tọ̀wọ̀tọ̀wọ̀ tí o lè bá ń béèrè lọ́wọ́ àwọn tó ń kọ orúkọ mi kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀ bí idiot kan bẹ́ẹ̀ dá mi lóhùn ó bú èmi ó ní ẹni tó ń ṣètò ráyè tèmi kìnnìkan ṣé èmi rò pé kìnnìkan ni mo wá wò mo wá padà lọ wá gbogbo comment mo wá wò ni mo á rí pé ẹnìkan create another profile with the name Mike Ola òun ló lọ ń kọ comment lórí ìkànnì yẹn tí wọ́n ń dá lóhùn ṣẹlẹ̀ wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ẹgbẹ́ kò ń ṣe Mike Ola tèmi because Mike Ola gbogbo wa látijọ́ yìí èmi ò mọ mi ò rí mi ò lórí ìkànnì kankan tí mo rí anybody tó ń jẹ́ Mike Ola tó ń kọ́mẹ́ǹtì kiri àbí tó ń sọ̀rọ̀ àfẹnujọ́ mẹ́ta ìtọ́rọ̀ di rándanràndàn tó ń wá àwọn tó máa wọ́ sínú ọ̀rọ̀ rándanràndàn wọn tó ń gbé káàkiri bó ṣe wá di orúkọ mi déédéé lálẹ́ ìwé ẹlòmíì ti ní profile tó ń jẹ́ orúkọ mi sì kò yé mi wọ́n wá ń lọ káàkiri platform tó lọ ń kọ́ síta tó ń wá wàhálà so that's why mo ti decide because anybody ló lè jẹ́ orúkọ tó bá wù èèyàn kan lè ní orúkọ òun ní fine mo ti fi Dr. Mike Ola sẹ́yìn orúkọ mo dẹ̀ fẹ́ kí everybody mọ̀ doctor tí mo fi síbẹ̀ kì í ṣe pé kì í ṣe ìnagijẹ kì í ṣe fake mo ṣiṣẹ́ fún ní ìwé ẹ̀rí wà tó bàjẹ́ ọ̀ ilé ẹ̀kọ́ gíga tó lórúkọ ló fún mi so nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ nìyẹn pé mo ní láti ṣe àti ìdí tí mo fi ṣe torí gbogbo tó ń lọ́lẹ̀ kò sí nǹkan tó kàn mí ń bẹ̀ ní ọ̀dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì drag mi sínú ẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ pé mo bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ibi tẹ́ bá ti gbọ́ tó ti sọ ẹ má dà sí kó ṣe ti tèmi ni wọ́n sọ. Dr. Mike Ola tèmi kọ́ ni wọ́n sọ Mike Ola mi ni wọ́n sọ ẹ má dá wọn lóhùn ẹni tó bá mọ̀ pé mo ṣe nǹkan tó lẹ́rìí ó jáde wá tí bá ń ṣètò lórí program kan kán pè wọlé kí wọ́n takò mí kán gbé kò mí lójú pé Mike Ola ó ṣe nǹkan báyìí àbí mo fún ẹ ní nǹkan báyìí àbí ó sọ nǹkan báyìí inú mi á dùn so ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ olólùfẹ́ mi tẹ́ bá gbọ́ ohun tí mò ń sọ yìí ẹ má bẹ ẹnikẹ́ni fa ìjà kankan pé Mike Ola ṣe bẹ́ẹ̀ bọ́ Mike Ola tèmi kọ́ ni wọ́n ń bá wí ẹnìkan ti create another profile with the name Mike Ola tí wọ́n fi ń lọ káàkiri sórí platform tó dàbí pé wọ́n fi ń wájà láti bà orúkọ yẹn jẹ́ so ẹ jọ ó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ sọ ẹ ṣeun gan. ẹ ṣé bàbá wa Dr. Mike Ola Ọlọ́run ò ní bá yín ní orúkọ jẹ́ ẹni tí Ọlọ́run kò bàjẹ́ ẹni tí Ọlọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú ìjà sí just by like bí bàbá wa olóyè Sunday ọmọ Adeyemo ẹni tí Ọlọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú ìjà sí bí nǹkan tí Dr. Mike Ola sọ yìí wọ́n mú mi rántí mo ń wo program kan ní àná ní orí Yorùbá Tòótọ́ TV Yorùbá Tòótọ́ TV àwọn ọkùnrin kan àwọn mẹ́ta ni ọkọ àti aya ọkọ àti ìyàwó pẹ̀lú ọ̀rẹ́ wọn wọ́n wá lọ pa ẹni tó ní hòtẹ́ẹ̀lì wọ́n tún wá fẹ́ ṣe kíni mi ò mọ̀ ẹjọ́ ẹ lọ wò ó wà ní orí YouTube ó lójú nǹkan tí mo lè play ni mi ò bá play fún wa so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọkọ àti ìyàwó àti ẹni tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀
wọ́n ti pa arákùnrin tó ní hòtẹ́ẹ̀lì yìí o, wọ́n ń pe arákùnrin ní Ọ̀túnba kinní kan Àjàyí. So wọ́n á tún fẹ́ pa ìyàwó àti ọmọ ẹ̀. Ìyàwó ìkan nínú àwọn mẹ́ta tí wọ́n mú yìí, òun nìkan náà lóbìnrin, ó ń ṣiṣẹ́ nínú iléeṣẹ́ nínú hòtẹ́ẹ̀lì. Kí ni mo fẹ́ fàyọ? Wọ́n lọ bẹ́ẹ̀ ni arákùnrin, wọ́n ń pe arákùnrin yan, màá rántí orúkọ ẹ̀, bẹ̀tẹ́ni tó bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀, ọkọ arábìnrin yan, òun ni wọ́n ń pè ní Lánre Adébáyọ̀. Yes, Lánre Adébáyọ̀, òun ni orúkọ ẹ̀. Ó wá lọ tún parọ́ mọ́ olóyè tó jẹ́ pé Ọlọ́run máa ba orúkọ ẹ̀ jẹ́. Ó ń fẹ́ attention tó jẹ́ pé àtìrandíran ẹ̀ wọn ò ní gbérí mọ́ lórílẹ̀ àlàyé. Bí mo ṣe sọ, oore, kí ló dé táwọn èèyàn ṣe máa ń wùwà ẹlòmíì, ẹranko ni wọ́n kàn fi awọ ènìyàn, wọ́n kàn fi bora ni. Amúniṣẹ́ Ọlọ́run ló dẹ̀ pọ̀ jù. Ẹ máa mú orúkọ àwọn ènìyàn, ẹ máa fẹ́ bo orúkọ tí Ọlọ́run ò bàjẹ́, máa fẹ́ bàjẹ́, ẹ dẹ̀ rò pé nǹkan tí yín lè dá, àfàìmọ̀. Ẹ jẹ́ ká fi kinní yìí ká fi parí ètò wa. Láti ọ̀dọ̀ ọ̀gá mi alàgbà Kóìkí, àwọn ni mo dẹ̀ rí lórí TV Ọmọ Yorùbá Ronú by Ore TV. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ bàbá wa, ẹ má bínú. Ọ̀rọ̀ ìmọ̀ràn rèé fún gbogbo ọmọ Yorùbá tí ń bẹ káàkiri àgbáyé. Ẹ má bínú sí mi ẹjọ́ torí Ọlọ́run. Okay, òun náà ni, kíní olóyè náà ni, ibi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀, òun ni mo fẹ́ fi parí ètò yìí. Okay. Ìjẹ̀bú, ní Ìjẹ̀bú Ìṣàgámù, ẹ ṣe mà. Yorùbá tí ń bẹ káàkiri àgbáyé, gbogbo ojúlówó ọmọ Oòduà àtẹ̀wọ̀rọ̀, ẹ tara ṣàṣàkẹ́ ẹ gbóhùn láròkó, etí làdàbà fi gbéyàwó ọ̀rọ̀ wí. Nínú oyún ládé ìran ọmọ Yorùbá, akínílé akínlójú ogun, àjẹnàkú bẹ̀rù tí ń lé gbogbo aṣebi kàbàkàbà, òtẹ̀kúta kóró sinrin bàbá mi tẹ gbogbo ọ̀nà sómi ṣòro láwẹ̀, àdínkù ni ọ́. Ẹ kì í jẹkún, bí bàbá yẹn bá pakún, ìfikún tọrọ fálágbe, wọn á sì fi odò ọ̀yà tọrọ fún lórí láwẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé bí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá kò bá bọ́ sí bí irú àsìkò tá a wà yìí, àfàìmọ̀ yóò tún tó 100 ọdún kí irú èrò yóò tó lè wá sí ìmúṣẹ. Ìdí ni wípé sẹ̀ńtínárì kọ̀ọ̀kan, èyí tí í ṣe 100 ọdún síra wọn, 100 years ni àwọn akin ọmọ bí irú àwọn tí ń léwájú ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá máa ń wáyé. Yes, ẹ pè wọlé sà. Bàbá mi olóyè Babájídé, ẹ pè wọlé sà. Ó lè dìrọ̀rùn fún wa tó ń bọ̀ níbẹ̀ yìí. Ìka parapọ̀, ìka mọ́lé, èrò parapọ̀ màdé. Ẹni tó bá fẹ́ pè mí wọlé lè pè wọlé. Ọmọ ètò níyà, Oòduà ó gbè wá ní gbọ̀dálẹ̀. Ṣé ti gbọ́? Oòduà á gbè wá, kò ní gbé àwọn ọ̀dàlẹ̀. Ẹ fẹ́ pè wọlé bàbá mi Chief olóyè Babájídé, ẹ pè wọlé sà, mo máa dúró dè yín sà, tàbí kí n pè yín. Ẹni tó bá fẹ́ pè wọlé lè pè wọlé, ẹ jọ̀ọ́, tẹ́ bá fẹ́ bá mi dá sí ètò, ẹ lè pè wọlé. Wọ́n ní àwọn fẹ́ pè. Ẹni tó bá fẹ́ pè, ẹ lè pè wọlé. Mo ti ń pè wọ́n. Hello sir, okay sir, ẹ bá a dá sí ètò sir. Okay, ẹ kalẹ́ sir. Ẹ kalẹ́ ẹkúṣẹ́ ọ̀rọ̀lú. Yes sir. Olúwa Ọlọ́run Elédùmarè, ó ti gba òmìnira wa fún wa. Àmín. Gba ọmọ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé ètekéte oríṣiríṣi ló pọ̀ káàkiri. I'm not going to be too critical tonight, but èmi kò fẹ́ lo opportunity mo ṣe rí pé wà lórí kíní sí ni pé ò kí rí rúkà mi mọ́. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀, àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀, mi ò mọ̀ bẹ́ẹ̀. Náà ló ń ṣẹlẹ̀ sáwa náà, àwọn ọ̀tá wa tí wọ́n fẹ́ kí a sọ òtítọ́ ọ̀rọ̀ ṣe gbọ́. Bẹ́ẹ̀ ni sà. Àwọn ló ń dà wá láàmú. Olóyè Ìgbòho gan fúnra rẹ̀ nígbà tí
ó dá sí ọ̀rọ̀ Yorùbá yìí ó rí i pé ìyájà àwọn èèyàn wa lóòótọ́ kò dẹ́ pé kò mọ̀ náà tẹ́lẹ̀ but ibi tán ti dí àwọn ọmọ Yorùbá lójú dé kò sẹ́ni tí ò affect ṣe ń gbọ́ wa. bẹ́ẹ̀ ni sà à ń gbọ́ yín ẹ jọ̀ọ́ máa bá mi tẹ like love ẹ jọ̀ọ́ yes à ń gbọ́ yín sà. Don't tell like love. kí wọ́n má flag mi kí wọ́n má flag mi lọ I mean that's it. Àwọn èèyàn máa flag náà wọ́n tẹ love gbogbo ẹ̀ ìtaniwọ̀n ṣe wọ́n níṣẹ́ iṣẹ́ òṣèlú yẹn náà òṣèlú ọ̀jẹ̀lú má bínú mo fẹ́ lò ó kíní tó ń sọ̀rọ̀ bí iṣẹ́ ọ̀jẹ̀lú yẹn náà ni oníbi àti ọ̀fìtì má bínú ẹ̀jọ́ tàbí ṣé kò affect. no kò affect ẹ má tẹ̀síwájú sà. Alright. Torí mi náà ni mo fẹ́ lọ sórí Facebook nísì láti sọ̀rọ̀ mo fi rí yín lórí ibì kan wọ́n á dà láti tẹ̀ ó ń lọ bóyá kíní kan tó máa ń ṣòlókè Facebook mo fi mọ̀ pé wà online but kò lè wọ́ bẹ̀ àbí báwo náà ṣe sọ wọ́n máa lọ briefly ni story or something like that. So gẹ́gẹ́ bí nǹkan tí afẹ́kẹ́ àwọn ọmọ Yorùbá dá mọ̀ èmi ò kì í ṣe olóṣèlú wọn ń ṣe politics ní ìran tèmi ṣùgbọ́n wọn mo gbé bá nílé ni ṣùgbọ́n bá ṣe dá sí ọ̀rọ̀ Yorùbá nítorí pé ó ká wa lára ó jẹ wá lógún níwọ̀nba nǹkan tó lọ́n fi hàn wá ní pé bóyá ká kẹ́kọ̀ọ́ ká wò ó pé kí ni pọ́blẹ́mù Yorùbá gan ní ọdún tó pẹ́ sẹ́yìn bóyá á ti tó 20 or 30 years mi ò wá sure but ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pé àwọn Fúlàní àwọn Haúsá tó ń wà ní ìjọba nígbà tí Yorùbá ń pariwo nígbà yẹn lọ́dún náà ó wà ní gbogbo newspapers so mi ò kọ plan nǹkan yìí ní if not màá lè gẹ́tì gbogbo àwọn táàmì ẹ̀ and ẹni tó make a statement yìí I will be able to mention the person's name. Pé ọmọ Yorùbá ń pariwo pé ìjọba kìíní kankan Fúlàní ló ń gbà pé àti ìrí nǹkan kan ó ṣe bí Yorùbá ò tí ì máa lọ ṣàlẹ̀ jẹ láti tàn ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà tó ń náwọn jà fún Yorùbá yìí wọ́n bá mọ̀ nípa nǹkan tá à ń sọ yìí ipò náà wà ń gbà yẹn ìgbésẹ̀ wo náà gbé sí ọ̀rọ̀ yẹn wọ́n àrẹ́sì mà yẹn kò sẹ́ni tó àrẹ́sì ẹ̀ so àwọn kan máa dẹ́rù bárú àwa yìí àti gbogbo àwa tá à ń sọ pé a fẹ́ òmìnira fún oṣù òmìnira ìtura freedom mo ṣe lè pè lóyìnbó ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn ẹrú àti ètò àwọn amúnisìn tí ó jẹ́ pé òun ni wọ́n fi Fúlàní sí Nàìjíríà ṣùgbọ́n àwọn èèyàn wa náà ló gbà bẹ́ẹ̀ àwọn Awólọ́wọ̀ àǹkó tó rẹ̀ la ṣe máa ń pariwo ti pẹ́ pé Awólọ́wọ̀ táwọn èèyàn kan tán àtàṣì mọ́rọ̀ Yorùbá is a failure ẹlẹ́tàn ni àwọn èèyàn yìí òtítọ́ ọ̀rọ̀ ni a sì máa sọ ẹlẹ́tàn ni wọ́n nítorí pé ó ṣòyí pé wọn tiẹ̀ mọ nǹkan tó ń ṣe nítorí Awólọ́wọ̀ ò jà fún Yorùbá Nàìjíríà l'Awólọ́wọ̀ jà fún kò dẹ́ ṣòun nìkan wọ́n pọ̀ káàkiri àti sọ dàbí ìsọkúsọ so àwọn èèyàn tó bá ti ń polówó àwọn Awólọ́wọ̀ olóṣèlú ọ̀jẹ̀lú Nàìjíríà ni wọ́n ìmọ̀tara ẹni nìkan kò ṣàwólọ́wọ̀ nìkan ló kọ̀ lédi wọn bí gbogbo nǹkan ṣe máa ń lọ every 30 years láti ìgbà tán ti ṣàbòsí ilẹ̀ Yorùbá nítorí ojú kòkòrò tóyìnbó tàn wọ́n lẹ́yìn òtòyìnbó tó tàn wọ́n lẹ́yìn náà sì béèrè lọ Awólọ́wọ̀ pé kí ló dé tó fẹ́ lọ darapọ̀ mọ́ Nàìjíríà sáwọn èèyàn ẹ ti gbà bẹ́ẹ̀ ni òun náà fẹnu ara ẹ̀ sọ fídíò yẹn wà lórí íńtánẹ́ẹ̀tì káàkiri onínú wọn ò gbà but àwọn kan máa kó àwọn ara wọn jọ àwọn ò nídìí publicum àwọn ò nídìí gbogbo ilẹ̀ Yorùbá kan fọwọ́ sí torí ẹ̀ ló ṣe gbógun táwọn bá òótọ́ ni mò ń sọ ó wà ní rẹ́kọ̀ bọ́tà wá Yorùbá máa ń fojú fo nǹkan tá a bá ti ríbi tá a ti fẹ́ jẹ tàbí pé ìlara wípé kí ló tẹ̀ ń ṣe lé ìgbà wo ló dé kí ló mọ̀ ẹ ti understand àjàjà kan wá sọ pé obìnrin wọ́n gbógun ti ẹkún ṣetán náà ṣùgbọ́n obìnrin tó bá fẹ́ jà fúnlẹ̀ Yorùbá tí ò bá ti jà kíkanjú
tí ò dẹ̀ dúró tán ṣẹ́gẹ̀t mi ó máa difficult. Obìnrin tó bá ti ń wá ojú ṣáájú gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà ṣe máa ń wójú ṣáájú tí wọ́n máa láwọn wà nù ẹgbẹ́ kan àwọn làwọn fẹ́ gba ilẹ̀ Yorùbá, irọ́ ni gbogbo ẹ̀. Ẹgbẹ́ tá a ní oní Yorùbá nation ṣe ti gbọ́. Èmi ò sọpọ́tì ìyá onítìrí pé nítorí pé ojú obìnrin, èmi ò sọpọ́tì ẹ̀ pé nítorí pé bóyá ó ti jólóṣèlú rí, mi ò sọpọ́tì ẹ̀ pé nítorí pé ó jẹ́ ìyàwó Abíọ́lá or girlfriend Abíọ́lá bí wọ́n ṣe ń gbé oríṣiríṣi rúmọ̀ láti pààyàn lórúkọ jẹ́. Ìyẹn kọ́ nǹkan tí èmi wà fún àti àwọn tèmi mọ̀ díẹ̀díẹ̀. Nǹkan tá a wà fún ni pé báwo la ṣe fẹ́ gba ìlú wa, ta ṣe fẹ́ máa dárú lùlù wa, ta ṣe fẹ́ máa ṣe gbogbo nǹkan wa létòlétò. Ó tilẹ̀ jẹ́ pé many people sọ pé ọmọ Yorùbá ò dáa, àìpé orí náà ṣe ni gbogbo ẹ̀, àìronú jinlẹ̀ ní gbogbo ọmọ ẹ̀dá lórí bákan náà. Ó tilẹ̀ jẹ́ pé àwa lọ́lọ́run kọ́kọ́ dá sáyé, ọmọ Yorùbá náà lójú kòkòrò, wọn bá lójú kòkòrò ni wọn ní máa lu jìbìtì. Tí wọn bá ní kò ń ṣọba nìkan ló ń lu jìbìtì, kò dá ṣèjòyè nìkan ṣẹgẹt, nítorí pé kò sófin nílùú. Òfin yẹn dẹ̀ làwọn èèyàn ò fẹ́ kó ṣẹlẹ̀, nítorí pé ẹni bí ni wọ́n olè ló pọ̀ jù nílùú pẹ̀lú ìṣe ìwà ìlú ẹrú Nàìjíríà. Torí ẹ̀ ló ṣe jẹ́ concentration camp. Àwọn èèyàn wá láti mọ̀ pé kí ló bí Nàìjíríà. Òwò ẹrú ló bí Nàìjíríà. Tí wọ́n ti rí pa gọ̀ àwa Yorùbá tá a súnmọ́ wọn ta pẹ̀lú wọn. Torí ẹ̀ la ṣe sọ pé a fẹ́ pé ká tún máa lọ bí òyìnbó pé kó wá fún wa freedom. Freedom wa ọwọ́ wa ló wà, freedom everybody ọwọ́ ẹ̀ ló wà. Ọmọ téèyàn bí gan sílé, freedom ẹ̀wọ́ ẹ̀ ló wà. Nígbà tó bí bá ti kọ débì kan, tó bá ti ń dàgbà, òun náà láti lọ ṣe tiẹ̀. Tó bá ń tẹ̀ láwọn tó mú gbó problem tiẹ̀ nìyẹn because o ò lè control wọn. Eléyìí tó máa sọ pé Yorùbá dájú, Yorùbá ló kọ́ ti ń ṣe ètò kó tó di pé òyìnbó tó ń kóni lẹ́rú wá kó wa lẹ́rú, ojú kòkòrò náà dẹ̀ ló fà á. Tàbí pé ká máa búgà wípé èmi mọ̀, èmi kàwé, èmi ti lọ kó èdè kan bì kan, èdè tó lọ kọ́ tí ò wúlò fún ìlú ẹ̀. Èèyàn mélòó ló gbọ́ English nílẹ̀ Yorùbá? Apart from pé à ń sọ broken. Àwa náà ta náà kàwé káàkiri. Mélòó English la gbọ́? Ṣàfẹ́ gbédè tó lédè ni. Àbí ṣé dọ́ọ̀ṣì la fẹ́ sọ bá gbọ́? Ṣàfẹ́ gbédè èdè tó lédè ni. Dọ́ọ̀ṣì gan wà tán bí sínú ìlú tó jẹ́ dọ́ọ̀ṣì gangan tí ò gbọ́ gbogbo èdè ìlú wọn tán. Because of the civilization. Ṣé ń gbọ́? Ìrọ̀ civilization ọ máa ń sọ ẹ̀. So ẹ jẹ́ kí a ṣí àwọn èèyàn wa ní ọkàn. Kò easy láti ṣí gbogbo èèyàn lọ́kàn. Nítorí pé a ti wọnú ẹ̀gún yẹn, a ti jáde ẹ̀ ó difficult. Torí ẹ̀gún yẹn sì máa gún wa lára ká tó lè jáde padà. Àfi tá a bá gé gbogbo àwọn ẹ̀gún yẹn dànù kúrò, bàbá ṣe ń lọ síwájú, tá a bá gé wọn, ẹ̀ la máa rọ́nà lọ. Nígbà táwa kan bá ti ń sọ pé ẹnìkan ni mo sọpọ́ọ̀tì, tí ò dẹ̀ ní nǹkan kan tó fẹ́ ṣe, even tó bá tiẹ̀ fẹ́ ṣe gan, agbára ẹ̀ wà limit, àwa ẹ̀ náà agbára wa wà limit. But tí gbogbo èèyàn bá kóra wa jọ, onírú nǹkan tí Madam Onítìrí ṣe é sìn, èmi sì máa ṣe program lórí Ọlọ́run á dẹ̀ fún mi ní ọ̀dọ̀ yín náà ni màá wá láti lè ṣe program yẹn. Okay, sir. So a máa announce ẹ̀, yes, this is not a joke. A máa announce ẹ̀, a máa sọ gbogbo ẹ̀. Àwọn èèyàn wa, wọ́n máa lọ register ká polówó ọ̀rọ̀ tí ìyá Onítìrí sọ tó fi àyè ibi tí àwọn ọmọ Yorùbá bá ń wáṣẹ́ àti pé irú iṣẹ́ wo náà ń wá, irú òwò ni wọ́n lérò báwọn mọ̀, irú nǹkan wo náà lérò báwọn mọ̀ táwọn fẹ́ ṣe fún orílẹ̀-èdè wa. Nítorí pé tóyìnbó náà bá máa mú àwọn wọ́n yé mú wa látijọ́ ẹ̀, wọ́n ní ẹ máa bọ̀ níbì kan wá fún yín fìsà. Kẹwàá ṣiṣẹ́ irọ́ náà ní gbogbo ẹ̀ náà, gbogbo á ti rí náà. Ẹ̀kọ́ mọ̀ before wọ́n ń gbéyàn, èèyàn ló máa ń lọ pé òun fẹ́ lọ kàwé. So àwa ni kí àwọn èèyàn wa ò lè gbọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí, torí many people tiẹ̀ ní access sí àwọn gadgets tá à ń lò fún íńtánẹ́ẹ̀tì yìí. Wọ́n dẹ̀ ní náà, owó yẹn máa ká wọn lára láti fi ra credit card àbí kí wọ́n ń pè credit card, data as credit card, yes.
wọn ò ní fẹ́ lò àbí tó bá máa fóònù ẹnìkan báwọn fẹ́ tọrọ owó wọ́n tún expect ẹni yẹn gan pé àwọn padà ó ṣe ń change díẹ̀díẹ̀ ẹsẹ̀ ni lára àwọn experiences táwa ní for many years torí pé ọmọ Yorùbá gidi làwa ọmọ Yorùbá pọ́nbélé àwọn òde bẹ̀rù so anybody tó bá ti sọ pé òun fẹ́ jà fún Yorùbá àwọn ọ̀tá wa ló máa kọ́kọ́ jáde náà wá sọ pé who are you kí ló ní kinní kankan àìṣe wọlé ìjà ni tó bá ní àléébù kan wọ́n máa fi tó bá mọ̀ wọ́n máa fi bà ẹ́ jẹ́ so láti lè mú ẹ kó tú tiẹ̀ kó padà sẹ́yìn ìrẹsẹ̀ tí ò lálébù yóò sọ bí tó léwu olè kọ́ ni mò ń sọ o èmi ń sọ̀pọ̀tì olè ń tèmi tọmọ mi bá ń jalè tí bá mú tí bá mọ̀ ìfún kó ti dàgbà kó ti tó 40-50 years má bàjá tọrọ ni mò ń sọ torí mo mọ nǹkan tó mì kéèyàn máa jalè mo mọ nǹkan tó mì pé kéèyàn máa jẹ ìlú jìbìtì so ìjìbìtì òun lọ síwájú bàlù nígbàdé ń jà fún nìyẹn àwọn náà láti wà more stronger láti rí i pé àwọn èèyàn tó ń lu jìbìtì wọn ò gbọ́dọ̀ overpower wa jìbìtì problem wà nìyẹn. ẹ jẹ́ hold on mami máa pè yín mọ́mí Dáramọ́lá máa pè yín padà mà ok ẹ continue mo máa pè wọ́n padà wọ́n fẹ́ àwọn náà fẹ́ dá sétò ni ẹjọ́ màmí tẹ́ bá wà ní abẹ́ ètò máa pè yín padà tí wọ́n bá ti ẹ ṣe mà ẹ gbọ́ àyẹ̀sà. ẹ jẹ́ kí èmi náà try kí n kọ́ tẹ̀sán torí èmi ní kọ́kọ́ ní ó jẹ́ ọmọ Yorùbá tó dẹ̀ ń fẹ́ lọ síwájú a ti ṣe ìwọ̀n ètò lóríṣiríṣi a ti bá èèyàn wa sọ̀rọ̀ káàkiri èèyàn wa náà ti dè wá láwọn tó ń jà fún òtítọ́ dẹ̀ ló máa ń lékè problem lè wà kí ẹ̀ síbi tí ò lè sí problem bí èèyàn fẹ́ jẹun gan tó bá ní change díẹ̀ lọ́wọ́ ó máa kọ́kọ́ ronú problem náà ní kéèyàn ronú pé báwo ni fẹ́ ṣe tí kìíní fi máa ká nǹkan tó wù mí abẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ sà. so àwọn èèyàn wá láti mọ̀ pé kò sẹ́ni tó fọ́ Yorùbá nation kò sí onítàn tó mú sọ yìí èmi ò ń ṣe Ọlọ́run èmi ò dẹ̀ ṣe òjíṣẹ́ tí ó máa ní Ọlọ́run bá ń sọ̀rọ̀ lálẹ́ àná gbogbo èèyàn lọ́lọ́run bá sọ̀rọ̀ nítorí ọkàn wa ọkàn Ọlọ́run ni òyìnbó gan ò mọ bí ọkàn ṣe ń ṣiṣẹ́ up till tomorrow òyìnbó mọ̀ ibi tó ń gbá research dé wọ́n ti waste a lot of life of animals and even human beings pé káwọn try kankan so ó níbi tí wọ́n mọ̀ dé torí Ọlọ́run ò fi kìíní ẹ̀ hàn anyone on this earth so bí ọkàn ṣe ń mí bó ṣe ń mí ni mo ń sọ yìí o wọ́n rí kó mí but wọn ò mọ̀ so bó bá dẹ̀ máa já wọn ò mọ̀ bó ṣe já so yẹ́nì ìgbé Ọlọ́run ó ju gbogbo wa lọ kò sí bí ẹ̀dá kan ṣe lè náà ń lówó tó àbí kò ní onímọ̀ ìmọ̀ òdẹ̀ lópin so àwa ní ká gbára wa àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ kí ẹ tí nǹkan tá à ń sọ yìí bá yé tí ò ń ṣalábòsí àgbà Yorùbá nation níyà yìí o àgbà ní lẹ́síà Ọlọ́run nìkan ló mọ̀ gbà tí a máa rúlù wa ṣe ti understand so pé ẹnìkan lọ dá ṣe kinní kan yẹn irọ́ ní gbogbo ẹ̀ yóò kàn fẹ́ máa attack àwọn èèyàn sì ni but tí time bá tó máa attack wọn we have a lot of facts in our hand so àdèmọ nǹkan tá alálẹ̀ jẹ́ alálẹ̀ gan tó bá ń jà fún wa kò sí bá ṣe lè pé tó táwa gan ò bá jà fún ara wa òfu ní ìjọ kejì ọjà ṣe ti bọ́ ìlànà tó ń ṣoògùn fún tó náà òun fẹ́ lówó tí ò níṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí tó dẹ̀ kú tó lọ fi ṣoògùn bọ̀ kò níṣẹ́ lápá so bá lóye fẹ́ lówó so that means pé any other way tó bí nípa ọ lè ṣe anything láti fi pamọ́ làkejì òun lára ìyẹn tí ò bá ṣe o I know what I'm talking in that essence but maybe mi ò lè explain it more deep ọmọkọ̀ yá ọ̀rọ̀ yẹn lórí so ẹ jẹ́ kí a encourage àwọn èèyàn wa nígbà tó ń bá sọ pé òkè yorí ti rí ó méjì kìíní kan òun nìkan kọ́ ló ṣe òun náà kó àwọn èèyàn jọ ni ó coordinate ni
dẹ̀ dúró tán kóun fẹ́ forí fa bẹ́ẹ̀ làwọn náà ti forí fa many things táwọn èèyàn ò tiẹ̀ mọ̀ tí òun ṣàwá gan nìkan yes many people ló ti forí fa gan lórí ìjà ẹ̀ so ìyẹn la fẹ́ táwọn èèyàn wá mọ̀ yìí pé Yorùbá nation is no going back. Màmí màá pè yín padà mà màá pè yín ẹ ṣé màmí màá pè yín mà. Gbogbo wa láwa important tá a bá ti ṣòtítọ́ ẹ jẹ́ ká gbé ẹ̀wù gbéraga ká bọ́ dànù kí àwa báwo la ṣe máa ṣe ọtí èèyàn bá ṣètò kan tí àfọlù ètò yẹn tá a dẹ̀ mọ̀ pé tó yìí ó right àwọn èèyàn tó máa yàn sí ìtẹ́rì wọ́n máa yàn sí whatever nígbà tẹ́ ẹ̀ bá rẹ́gísítà orúkọ yín báwọn yìí fẹ́ mọ̀ yẹn wọ́n dẹ̀ láwọn máa èyí àwọn máa interview yìí so what do we want àwọn èèyàn tó ń gbèlú òyìnbó ńkọ́ o ò lè máa wáṣẹ́ kan sìn tó o bá lọ fún ibi iṣẹ́ yẹn pé kó lọ bèrè àbíbí tí ó kéé jẹ́sì kẹ̀ wá bí kó máa lọ rẹ́gísítà kó ń wáṣẹ́ tó o bá lọ síbẹ̀ wọn kò lè fáṣẹ́ yáìsì pé kò nílò pé kán pè ẹ́ pé kó wá fún interview kó dẹ̀ lọ tó bá ti jẹ́ nǹkan tó mọ̀ ni lè rójú àánú tí o bá tẹ̀ ṣáájú kò ń fìyẹn sọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí experiences táwa náà ní àṣọmọ kékeré so a lè má ti dàgbà jù ọ̀tá náà ti go through a lot of things in life so ẹ jẹ́ kí a encourage àwọn èèyàn wà ẹ má jẹ́ ká máa ṣojú ṣáájú ẹni tó bá ti fẹ́ ṣe ìyẹn ní ká ṣe kí ni agbákùrùkù tì ká tì lẹ́yìn oníṣòwò ló èèyàn kan ò lè dá kí ní í ṣe ọ̀táwọn èèyàn bá gbé ìgbésẹ̀ ẹ má máa jẹ́ ká ṣàbòsí táwọn láwọn làwọn mọ̀ọ́rọ̀ sọ lórí íńtánẹ́ẹ̀tì àìmọye tó ń tọrọ owó lórí íńtánẹ́ẹ̀tì so ntí àwọn Fúlàní sọ lọ́jọ́ àná náà nìyẹn pé Yorùbá wọn máa ṣàlẹ̀ jẹ́ lákìtọ̀ ṣé wọn àṣàlẹ̀ jẹ́ ni àṣàlẹ̀ jẹ́ náà ẹ má yẹ ká máa pàjá lọ́pọ̀ fúnra wa àṣàlẹ̀ jẹ́ many people ló ti di ìranù àwọn young people wọ́n máa náwọn lọ sí sùn gbogbo wọn iṣẹ́ aṣẹ́wó náà ṣe wọ́n máa mú wọn máa pa wọ́n máa fi wọ́n ṣoògùn bẹ́ẹ̀ lọ so lóòótọ́ ọ̀pọ̀ ẹ̀rọ lápè díẹ̀ la máa rí díẹ̀ tá a bá rí yẹn lè ṣèlú díẹ̀ gan ló máa ń ṣèlú òde omi ìgbé káwọn kan kóra ọjọ́ kan láwọn lẹ́gbẹ́ olórí burúkú kan wọ́n máa wá da orí ọmọ Yorùbá ràpò rídìrídì fún interest wọn nìkan. ẹ ṣé gan sà. jẹ́ bó ṣe jẹ́ ẹ má bínú pé mo gbà yín láàyè ọ̀dà we med kí ló ń pe med lóyìnbó máa béèrè fún time. Okay, sir. Bóyá a week before so we can make agreement. Can we analyze a lot of things? We want to do that. Bàbá ráyè láti ráyè náà àmà torí ọ̀rọ̀ tó lágbára ni. Àwọn èèyàn wá láti mọ nǹkan tó ń fẹ́ ọ̀tọ̀ ibi tó fẹ́ lọ. Ilé ìròyìn ọ̀rọ̀ politics orí burúkú everybody kàn ti tọ́ra wọn yẹn. Enough is enough. Up Yorùbá nation. No going back. Ẹ ṣé gan sir. No, thank you. Hello, kẹ́ tó kúrò sir. Okay. Wọ́n ti lọ. Hello. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ìyálẹ́dẹ̀ wá. Bàbá mi. Ìwọ́n náà ló lè. Bàbá mi. Bàbá. Mo kí ọ̀túnba wa láti Germany. Bàbá ọ̀rọ̀ dúdú ọ̀rọ̀ ni wọ́n sọ yẹn. So ẹ jẹ́ kí gbogbo wọn sọwọ́ pọ̀. Tẹ́ bá wo nǹkan tí ọ̀túnba wa David tí wọ́n ti fojú wò lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí kò kì í ṣe nǹkan tí àwọn nǹkan táwọn ti rí láyé ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ kì í ṣe nǹkan táwọn yẹn ń kígbe sí nísìnyí ó dẹ̀ tún dúró síbẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo owó fọwọ́sowọ́pọ̀ ká lè débi tá a dé ẹ kú iṣẹ́ o a kì í à ń gbádùn ètò yìí o Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. Àmín. Ẹ ṣé bàbá mi Moses Adeleke bàbá olúwa Fúnkẹ́ Ìyálájé àwọn mi ò ní wá yín tì bàbá mi ẹ jẹ́ kí n wá pe màmí. Okay. Hello màmí ẹ káàbọ̀ sórí ètò mo sọ́rí mà ẹ ṣé gan-an ẹ káàbọ̀ mà. Hello kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ̀yin aráalé fóònù yẹn tún cut off.
hello ma mi ẹ káàbọ̀ sórí ètò mà ẹ kú iṣẹ́ o. yes ma gbogbo wa ni yes ma àdìjọ ń ṣe ni màmí. ilẹ̀ Yorùbá gbè yín o. á gbé gbogbo wa lápapọ̀ àṣẹ Èdùmàrè. àmì o ẹ kú iṣẹ́ gan ni. yes ma. ọ̀rọ̀ tí mo tiẹ̀ fẹ́ dá sí kò lè púpọ̀ nípa ọ̀rọ̀ bàbá wa Dr. Olóyè Ìgbòho ni. ẹ ṣé màmí. pẹ̀lú gbogbo ìyànjú tẹ́ ẹ gbà wọ́n yẹn lèmi náà ní kí n dá sí kí n gbà wọ́n níyànjú náà. ẹ jọ̀ọ́ mà àgbò ò ní tán lórílẹ̀ mà ẹ jọ̀ọ́ ẹ tẹ̀síwájú. àmì o àkí bàbá wa Olóyè Ìgbòho ọwọ́ ayé ò ní tẹ̀yìn o. àmì Jésù ayé ò ní rí yín mú. àmì àṣẹ Èdùmàrè. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a bẹ̀ yín gan ni o torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ ẹ má gbọ́ ohùn ẹnikẹ́ni o ohùn Ọlọ́run ni kẹ́ ẹ gbọ́ o ayé ò ní tì yín pa o. àṣẹ. ayé ò ní rán yín níbi tẹ́ ẹ fẹ́ lọ. àṣẹ Èdùmàrè. gbogbo ṣe fún wa gbogbo wa nínú wa dùn o àwa ìyá àgbò wa pọ̀ bí o àdẹ lẹ́yìn yín o gbogbo wa ló wà lẹ́yìn bàbá wa Ìgbòho. ok bẹ́ẹ̀ ni o. torí bàbá wa ni à ń pè bàbá wa ni. bẹ́ẹ̀ ni. torí náà bàbá wa Ìgbòho ẹ̀yin la kí púpọ̀ ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ gan-an ni inú wa ń dùn tá a bá ti rí yín tá à ń gbọ́ yín ẹ má wò tẹ́lẹ̀ gan-an kò sí tẹ́nì kankan lè sọ wọ́n ní ẹni tá a nà lára ń ta òsọ́nà oríṣiríṣi tó hàn kì í wá ọgbọ́n láti da nǹkan rú wọ́n bọ́ ṣe ọ̀sẹ̀ tó kọjá wọ́n rí nǹkan kan ṣe ẹnìkan ní ìhòòhò ọ̀sẹ̀ yìí oníwò àtúndé ilé iná tó gbé wá báyìí lọ́sẹ̀ ilé iná tó gbé wá lọ́sẹ̀ yìí látúndí gbọ́ yẹn kò sí nǹkan kan tán lè ṣe kọ́ máa purọ́ mọ́ra wọn kiri kán dẹ̀ máa wá nǹkan tán máa fi ba ara wọn lórúkọ jẹ́ àìní tọ́lọ́run ò bàjẹ́ ẹnìkan ò lè bàjẹ́ o àwọn tí ayé tí wọ́n ti fẹ̀rẹ̀ kan bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dẹ̀ lè rán so ká fi wọ́n lẹ̀ ká máa wò wọ́n ràn àwa dúpẹ́ lọ́wọ́ náà Ọlọ́run á máa fa àbùkù yẹn o bàbá Ìgbòho Ọlọ́run á máa ṣọ́ yín tilétilé tọmọtọmọ ẹ̀ ní lákòóbá o ẹ̀ ní sì jẹ ẹ̀ ní sì mu ẹ̀ ní sì dẹdẹ o ojú rẹ ló máa mọ yín níbi gbogbo tẹ́ ẹ bá wà àdúrà nínú máa gbà fún yín ò máa dẹ̀ súre fún yín ìgbà tí mo fẹ́ ṣe kò jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo ẹ̀yin èèyàn ẹ dákun abẹ̀yìn ni awuyewuye ẹnìkan ṣe dáadáa ẹnìkan ò ṣe dáadáa ẹ jẹ́ ká mọ́kàn kúrò nínú gbogbo ẹ̀ bá a ṣe máa délẹ̀ lérí ni kí ẹ jẹ́ á múra sí ẹjọ́ ẹni lọ́gbọ̀n kan ẹni ní kejì ẹ jẹ́ ká kó pọ̀ kó tó díndín ká múra bá a ṣe délẹ̀ lórí ká má sọ sítórì a má sọ tàn bá a bá ń sọ sítórì tá à ń sọ ìtàn kò tó nǹkan kan ẹjọ́ bá a ṣe máa dé ilẹ̀ lérí yẹn ni kí ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ láti dé gbogbo ìtàn sísọ sítórì sísọ kò tí nǹkan kan ká máa kádùrà àti àwọn tó jẹ́ aṣáájú Ọlọ́run tì wọ́n lẹ́yìn kán lè kó wa dé ilẹ̀ lérí àjọ fọwọ́sowọ́pọ̀ òun ni a fi ń sọ àyà àgègé ọwọ́ kan kò sì gbẹ́rù dórí o ẹ má bínú o gbogbo èèyàn ẹ jọ̀ọ́ ẹ já fọwọ́sowọ́pọ̀ kí nǹkan yìí kó lè ṣe é ṣe fún wa kó rọ̀ wá lọ́rùn gbogbo wa ló ń fẹ́ ká ti dé ilẹ̀ ìrọ̀ra wa ilẹ̀ ìtùnú ilẹ̀ ìtura gbogbo wa la ti fẹ́ ká débẹ̀ kò sẹ́ni tí ò fẹ́ o ṣé àwọn bàbá tó fi lé fọ̀nà wọn sílẹ̀ àbí bàbá olóyè tó jẹ́ pé onílé ọlọ́nà ni wọ́n tó fi gbogbo nǹkan wọn sílẹ̀ tán lọ sí ìlú onílùú lọ ṣe àtìkù ń bẹ̀ ṣé inú wọn lè máa dùn wọ́n má kúrò nínú ibẹ̀ gbogbo àgbàdúrà gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tí ò bá fẹ́ ká kúrò nínú oko ẹrú gbogbo wọn ìran wọn máa ṣerú kú ni o. àmì àṣẹ. so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣe ìyá alájẹ o ẹ ṣe màmí ẹ kú ètò yes ma Ọlọ́run á máa wà pẹ̀lú yín o àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ yín náà màmí ẹ kú iṣẹ́ ẹ̀dùn yes ma ó sì dàpọ̀ náà o ẹ ṣe màmí mo dúró nínú ó gbà mà ẹ pẹ́ fún wa mà o ẹ ṣe mo dúpẹ́ mà mo dúpẹ́ gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ the colour is on point wuruwuru should be expected bẹ́ẹ̀ ni wuruwuru ẹ ṣe mo kí yín mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ rí ìfẹ́ Ọlọ́run lára mi mo dúpẹ́ gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ ní orí ètò yìí èmi ò sí fún ẹnikẹ́ni èmi wà lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta torí pé iṣẹ́ Yorùbá Nation gbogbo àwọn aṣíwájú Yorùbá tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun tó jẹ́ pé inú kan
ọkàn kan náà fi ń ṣe gbogbo wọn lèmi wà fún ní orí ìkànnì tèmi so bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni so ìkejì ká tó parí ètò tá máa fi ká ètò yìí tá máa fi parí ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ ti gbọ́ bàbá wa Dr. Chief Sunday Adeyemo àwọn abiyamọ ayé wọ́n dúró lẹ́yìn yín gidigba báyìí ni bẹ́ẹ̀ ni bíi ké bẹ́ẹ̀ la dúró lẹ́yìn yín pé ojú ò ní tì yín àwọn ọ̀tá ń lùlù bàjẹ́ ṣùgbọ́n olúwa ọba kò ní jẹ́ kó dún láṣẹ Èdùmàrè ẹ má bẹ̀rù níbi tí ẹ̀rù kò sí Ọlọ́run Olódùmarè á bá yín gbẹ́rù yín dórí iṣẹ́ tí olúwa gbélé yín lọ́wọ́ àṣeyè àṣejèrè òun lẹ máa ṣe ẹni tó bá ní kẹ́ ẹ kú wọ́n máa nìṣó lọ́rùn dè yín ẹni tó bá ní kẹ́ àwọn olólùfẹ́ yín náà kú wọ́n máa nìṣó lọ́rùn dè wá láṣẹ Èdùmàrè ilẹ̀ olómìnira yìí tá à ń wò lókèrè nígbà tí ó bá dé tán àní fi yín ṣàwátì àti ẹ̀yin àti gbogbo àwa tá à ń wò mí àti èmi àti àwọn ìdílé wa àwọn afẹ́nifẹ́re wa wọn ò ní fi ẹnikẹ́ni nínú wọn ṣe àwátì o láṣẹ Èdùmàrè lẹ́ẹ̀kan sí ó ṣeé ṣe kó jẹ́ pé mo máa ṣe program mi ní orí YouTube láti fi try YouTube ní ọ̀sẹ̀ tá máa ta bẹ̀rẹ̀ lénìí ó ṣeé ṣe so ẹ jọ̀wọ́ ẹ bá mi lọ sí orí YouTube mi Ìyálájé Ilẹ̀ Òmìnira TV ẹ bá mi lọ sí orí YouTube mi ẹ bá mi like ẹ bá mi subscribe àwọn Facebook mi ò mọ̀ bóyá àwọn Facebook ni ṣé mọ̀ pé kì í ṣe àwọn Fúlàní ni wọ́n máa flag àwọn Fúlàní kọ́ ni wọ́n ń disturb àwọn èèyàn láti rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n máa ń jẹ́ kí n mọ̀ pé wọ́n ò rí tí n bá jáde wọn kì í mọ̀ wọn kì í rí ṣùgbọ́n kí ni it's okay it is well kò sí ẹni tó lè dá mi dúró ẹ wò mí dáadáa kẹtùntún mi wò bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà no going back no going back bẹ́ẹ̀ ni mo sọ tí ó dẹ̀ sí nǹkan kan ẹni tó bá dẹ̀ ro ibi sí mi ibi máa bá àtìwọ́n dìran ẹ̀ ní àṣẹ Èdùmàrè nítorí pé ìran mi tí í ṣe ìran Yorùbá òun ló jọ mí lójú òun ni mo dẹ̀ ń jà fún òun ló dẹ̀ dúró fún torí ẹ̀ ni mo ṣe click mọ́ bàbá wo olóyè Sunday ọmọ Adéyẹmọ so bó ṣe wà nìyẹn no going back kò sí ẹni tó lè gidigba báyìí ni mo dúró yes ẹ̀rù ò bà mí ayé ò fò mí nítorí pé mo fẹ̀yìntì àpáta ayérayé mi ò dẹ̀ mọ̀ pé mi ò lè jábọ́ ṣùgbọ́n tó bá ro ibi sí mi ibi máa bó onítọ̀hún tìrantìran ni láṣẹ Èdùmàrè láṣẹ àwọn tó láyé àdàbí ló yà kù so ní rí jù báyìí lọ ẹ̀yin tèmi mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin bàbá mi gbogbo mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin màmá mi gbogbo mo kí yín mo yìn yín o Elédùmarè a máa ṣe alátìlẹ́yìn gbogbo wa ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká fòyà nítorí pé Elédùmarè ní balógun ọkọ̀ bó tilẹ̀ wù kí ìjì yìí kó le tó a máa gúnlẹ̀ láyọ̀ àti ẹ̀ ti gúnlẹ̀ láyọ̀ ẹ fọkàn balẹ̀ ẹ má ṣe fòyà ayọ̀ ni fún ẹ̀yin àti mi ó dìgbà kan náà ire o.